èmi ni mo ṣokùnfà ikú tó pa bàbá mi. Ṣọmọ lẹ́yìn Lucifer ni mi ni. Tó kú bá máa rí ló pàdé ra wọn, mo fẹ́ kẹ́ pàdé kẹ́ fọwọ́sowọ́pọ̀ kan dáàbò bo èmi àti Wàládé o. Ọmọdé gbélé ẹgbẹ́ fún òbí lónìí. Ẹmọ tó dùn mí rí kílẹ̀ tó mọ́ ni. Wọ́n nà mí bí ìgbà tí mo jáde báyìí ni. Ọ̀rẹ́ ni tó ṣe é lórí ìjókòó. Oh, more reason to fi wà ní rural area. Ghetto for that matter. Pẹ̀lẹ́ Kàbírù, ọmọ ìyá ẹlẹ́pà tó lọ sí primary school Ìfẹ́dàpọ̀ lọ́pàpà. Ó ní background mi ṣe dé lórí. Ó dúró gan-an lóbìnrin. Bó lẹ ṣe máa pò níṣẹ́ sí ni. Kò borí kí olóyún kó wá bí ewúrẹ́. Ewúrẹ́ níyàwó yìí. Ewúrẹ́ bíi tìbò. Ewúrẹ́ ti máa dún. Ewúrẹ́ kan ṣo yóò bí ọmọ mẹ́ta. Gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n ń rọkọ́. Gbọ̀ngbọ̀ngbọ̀n ńlá ràdá. Léjìdá ńlá rágógó dẹ́. Èso olùgbé awo láàmúlé dá fún láàmúlé orí òrẹ́rù wíwá dorí àti. Àsọdúnmọ́dún lọ́wọ́ àsọdúnmọ́dún. Jẹ́mi ṣe bí àwọn tí wọ́n ń bá wọn ìyá, èmi ṣe báwọn ará ayé ni. Àṣé wọn kì í sára ayé ní ń bàjá, àṣàwọn èrò ọ̀run. Mo fẹ́ fẹ́ Davido, òun lọ redeem camp, òun lọ singles retreat àwọn ọmọ ẹgbàá mi lórí. Báwo ni wọ́n àti Davido ṣe fẹ́ pàdé? Wàá ṣe oríire. Àmín. Ó tó bá wọn ṣe orí burúkú mọ́ in case tó bá ti ṣe rí. Ẹ ń tọ́jú ewúrẹ́. Mo nífẹ̀ẹ́ ewúrẹ́ lọ́pọ̀lọpọ̀. Eléwúrẹ́ ní kí n fún lẹ́bù kékeré torí pé ń tọ́jú ewúrẹ́. Ẹ ṣé o. Ṣé o mọ̀ pé onífá gangan ni mí kó tó fẹ́ mi ni? Ṣé wọn náà mọ̀ pé Kristẹni ni mí kó tó fẹ́ mi? Ṣèbí mi àti ẹ ti jọ sọ, mi ò ṣe fá. I really love her so much. I care for her. And I would do anything to make her happy. Talk is cheap for Larry. It's mine. I know you're married, but I can't but wish you're mine. So, o fẹ́ fìyàwó ẹ lẹ̀, o fẹ́ yọ̀ǹda èmi náà. If we have to sleep. As we sleep together, we are not serious. You are so beautiful. What did you just call me? What's all this organ kiss all about? That was a missionary organ, a brotherly peck. Ṣé kò fẹ́ play game ni? Let's go there. Olórí ogun lógún lójúkọ òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe Ijoko dùn ó dùn mọ̀ràn yìí ṣùgbọ́n ká fòye ló gbà ká lè ráyè gbé. Ká fọgbọ́n láyé ọgbọ́n ló ní tọrọ fi ń lolú ọ̀ràn tó fi pẹ́ o. Fòye máa ṣohun gbogbo ọlá o inú ẹ̀gbin lọ́la ń gbé bẹ́ẹ̀ ọlá ẹni máa fara yọlá afárá yẹ̀gbin. Olórí ogun lógún lójúkọ òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe Ijoko dùn ó dùn mọ̀ràn yìí ṣùgbọ́n ká fòye ló gbà ká lè ráyè gbé. Ipò tó bá wà ọ̀rẹ́ mi Ọlọ́run ló fẹ́. Ọlá tó ní Ọlọ́run náà ní. Bàbá mi ní. Ipò tó wà bàbá mi ló fẹ́. Torí tálákà tó ń ṣàlàṣe dọ́lọ́lá. Bí ó sì tálákà báwo la ṣe fẹ́ mọ̀ lọ́lá. Ṣùgbọ́n ọlọ́lá máa yọ̀ láyọ̀ jù. Orí tó yan náà ní tálákà náà mú wáyé.
ṣùgbọ́n òye bàbá mi bó ṣe ń pín olórí ogun lógún dojúkọ òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe ìjókòó dùn ó dùn mọ̀ràn ṣùgbọ́n ká fòye ló gbà ká lè ráyè gbé ìjókòó sit ìjókòó ó so mọ́ra wọn tàgídí ló so ìrà mo ṣe ayé lélẹ̀ nítorí mọ́mọ́ jẹ́jẹ́ ó ní káfíláyé ní nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà kójú. a ò lè dá ṣe àfi ká pé bàbá kó bá wa tán ìṣiṣẹ́ wa olórí ogun lójúkọ òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe ìjókòó ó dùn mọ̀ràn ẹja fòye ló gbà ká lè ráyè gbé olórí ogun. àga òye. ẹ kárí ẹ̀yin ọmọdé yìí ẹ rí ẹgbẹ́ wa ò ní dàrú wọ́n ní èèyàn méjì ní ń fà bẹ́ẹ̀ èèyàn méjì ní ń fà bẹ́ẹ̀ ẹni abẹ́gé lọ́wọ́ ní ọjà bẹ́ẹ̀lẹ̀ èèyàn méjì ní ń fà bẹ́ẹ̀ èèyàn tó pọ̀ ní dùyè ẹni orí bá fún ní jẹ́ tíkẹ́ẹ̀tì gómìnà tẹ́ ń wá yìí gbogbo yín lẹ wá tá a sì mọ̀ pé lè ṣáájú wa amẹ́mọ́ gbàgbé o bọ́jọ́ bá dé ẹnìkan ṣoṣo láàfún ẹ mọ́ gbàgbé ẹnìkan ṣoṣo láàfún ẹ mọ́ wàá sọ ọ̀rọ̀ òṣèlú di ọ̀rọ̀ ajá àtẹkùn táwọn wá lépa sí ara wa káàkiri ẹ mọ̀ síbẹ̀ ẹ mọ̀ síbẹ̀ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ẹni abá ti yàn ká ṣe kí ni ká yòókù ká sì gbárùkù tì í. ẹ ṣeun ẹ kó ohun bàbá. ọ̀kàrẹ̀. IPP. àwarawa là wá. gbogbo alámọ̀ wípé ẹgbẹ́ wa yìí peaceful party ni. bẹ́ẹ̀ni. àwa náà dẹ̀ mọ̀ láàrin ara wa wípé a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ òṣèlú ṣe bó o bá pa bó o bá o bù lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. a ní jẹ́ kí ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì ò ṣe tíkẹ́ẹ̀tì kódà ogúnlẹ̀ sáàrin wa kẹ̀ àbí kí lẹ́ni mo wú. ọ̀tọ̀ ọ̀rọ̀ ni ìyá fi ìlànà sọ sórí ẹ bá wò dáadáa ìfẹ́ la fi kó ẹgbẹ́ yìí jọ mo dẹ̀ rí pé ibi tó bá já sí náà ibẹ̀ náà ni gbogbo àná. ẹgbọ́n nìyí o a mọ̀ sọ pé ẹjẹ́ àfìmọ̀ wa ṣọ̀kan káfìmọ̀ wa ṣọ̀kan àgbájọwọ́ òun ló ṣe é sọ̀yà káfìmọ̀ wa ṣọ̀kan. ẹ kárí ẹ lálùbáríkà àwa ẹgbẹ́ wa ni ó jẹ́. kò tó láyé yóò kò tó láyé ìjókòó bá lọ wájú àtúpadà. Mrs. Lade ẹsẹ̀ mi gan-an. kí ni mo ṣe fún yín. ẹ sọ pé kí lẹ ṣe fún mi ṣó yẹ kó jẹ́ pé ẹnu aráàta ni mo ti ń gbọ́ pé yìí náà fẹ́ gba tíkẹ́ẹ̀tì láti díje fún gómìnà. ó dáa ẹ wò mo apologize nítorí wípé mo ṣì ní mind láti sọ fún yín ó kàn pẹ́ mi láti wá sọ ni ẹ má bínú sí mi mo bẹ̀ yín tí n bá sọ fẹ́yìn tẹ́jú obìnrin bíi tèmi ẹjọ́ ta ni mo fẹ́ sọ fún ta ni mo fẹ́ support ẹ gangan àwọn obìnrin ẹgbẹ́ mi ni ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ wò ẹ gbà ẹ má bínú. ẹ wò lóòótọ́ ló dùn mí àmọ́ inú mi dùn fún nǹkan tẹ́ ṣe akíkanjú obìnrin ló ń ṣe nǹkan tẹ́ ṣe yìí. that's right.
gómìnà ìpínlẹ̀ wa fún wípé obìnrin takuntakun bíi ti yín yìí ẹ wò tá a bá ríru yín tó ní gbójúgbóyà báyìí tí wọ́n ń jáde pé èmi náà fẹ́ jáde fún ìjọba àwarawa yìí ìlú á ti dájú báyìí lọ. bẹ́ẹ̀ni. kí lọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe. kò sí. ìpè ẹ̀yin náà tún fẹ́ bá àwọn ọkùnrin complete. ọlọ́run ṣeun ẹ wá gbọ́ dáadáa èmi náà máa wá jáde máa wá mú ẹnu mi ẹ̀rọ lófòófó ń ṣe ẹni kò jẹ́ dáadáa gbogbo àwọn obìnrin tájọ wà ní pátì pátápátá ni màá sọ fún pé ládé nìkan jẹ́ ká support o. ẹ wò ẹ fọkàn yín balẹ̀ à kàǹpé fún yín débi pé tẹ́ bá wẹ̀yìn báyìí èmi lẹ máa rí lẹ́yìn yín. ẹ̀yin ni màá máa rí. èmi lẹ máa rí lẹ́yìn yín. máa appreciate ẹ gidi gan ni at least ṣe mọ̀ nílùú wa ìgẹ́gẹ́ bẹ̀ ṣe sọ kóbìnrin náà tiẹ̀ máa bọ́ sí ipò aṣíwájú ká máa ṣe àwọn nǹkan tó máa níláka tó máa lápẹẹrẹ you know ẹ wò gẹ́gẹ́ bẹ̀ ṣe sọ support yín ni mò ń fẹ́ o full support kò ń ṣe nídajì kò ń ṣe nídarin gbogbo support yín pátápátá ni mò ń fẹ́ ọlọ́run á dẹ̀ fún wa ṣe. àmín agbára ọlọ́run. Mrs. Lade ẹ fi ọkàn yín balẹ̀. mo ti fọkàn balẹ̀. àwọn obìnrin wà lẹ́yìn yín ọlọ́run á dẹ̀ fún wa ṣe. àmín àmín ọlọ́run á fún wa ṣe. ẹ ṣé thanks for the support. ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á jẹ́ kó bọ́ sí wa lọ́wọ́. ibo kẹ́kẹ́ ṣiṣẹ́ ìdáadáa o ẹ̀wọ́ kẹ́ báwọn youth sọ̀rọ̀ pé táìmù yín láwàáyé ṣe é rí ti máa di gọ́vnà ẹ̀yin youth la fẹ́ jọ ṣèjọba yìí o gbogbo yín pátá la fẹ́ jọ ṣèjọba yìí kò ń ṣèjọba èmi nìkan máa kárí yín along ni so ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé tí n bá ti gba títẹ̀ tán kẹ́ wọnú ìgboro lọ kẹ́ wọ everywhere lọ kẹ́ jẹ́ ká mọ̀ pé bàbá ti dé o. ẹ mọ̀ náà ní ọjọ́. Fákúnlé ibi ló wà sórí pé ìka ọ̀dàlẹ̀ ni ẹ. kí ló ṣẹlẹ̀. tó ṣẹlẹ̀ o tún bí pé kí ló ṣẹlẹ̀. ẹ mo fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni. ṣé nǹkan tèmi àti ẹjọ́ sọ ló ń ṣe sórí pé ìka ènìyàn ni ẹ. kí ni mo ṣe fún ẹ. tó o ṣe fún mi o tún bí pé kí ló ṣe fún mi. kí ni mo ṣe náà tó ń pariwo. kí ni àjọ sọ lórí ọ̀rọ̀ gọ́vnà. lórí ọ̀rọ̀ gọ́vnà. ṣé mo sọ pé òun tì mí lẹ́yìn ni ṣé wọ́n kọ́ fún mi ní gọ́vnà ni bí pé kí n máa ṣó òun tẹ̀lé mi. kí ló ní mo ṣe ń sìn. ayé ìtẹ́ mi àti ẹjọ́ sọ pé àbí nǹkan tó sọ fún mi kọ́ ni. ìjẹ́ nílẹ̀ ẹgbẹ́ ni àbí màá fẹ́ fún kí n fẹ́ gọ́vnà fún. ọ̀rẹ́ lèmi àti ẹ̀ ìkànnì ẹsẹ̀ apàdé ni ẹ. kí ló tó sọ̀rọ̀ bẹ́ẹ̀. tí mo sọ̀rọ̀ báwo. òun pa àwọn tó ń sọ pé àwọn fẹ́ òun pàrọ̀ ló ń pẹ́ ìlú ẹnu padà ibi tí mo ti débi kan láti sọ pé àwọn ò fẹ́ mọ́ pé kí ló dé tèmi kò jáde pé ò ní kárísímà. mo ò ní sọ pé wọ́n ti ní kọ́ rẹ̀ jáde. kí ló wọ́n sọ fún ọ pé ọ̀rẹ́ mo ti ní kọ́ rẹ̀ mi jáde o. àní wọn làwọn ò láìkí ẹ mí ìdẹ̀rẹ̀ ṣiṣẹ́ láṣẹ dànù wọ́n dẹ̀ sọ pé àyín kẹ́ jáde mo dẹ̀ kó sí fọ́ọ̀mù mo dẹ̀ jáde. Fákúnlé irọ́ ló ń pa. sọ pé gba fọ́ọ̀mù fún mi ni. ta ló gba fọ́ọ̀mù fún mi. sọ pé bẹ́ẹ̀ sì ní dáwọ́ tán ní gba fọ́ọ̀mù ṣá. ẹ̀yin yóò tẹ̀ sọ̀rọ̀ náà. àwọn yóò ti wo. àwọn yóò ti wo ló sọ pé kò jáde. àwọn yóò tó jẹ́ pé ìwọ ló kó wọn wá bá mi tó gbọ́ lọ́wọ́ mi fún wọn. àwọn ẹ̀yìn à máa gba ojú ẹ̀ ẹ̀yìn wo ni yóò tù. sẹ́ni ara nǹkan tí mo fi rò pé kò pọ́sì kò jáde ó ti wọ́n arrogant jù. ó dáa má sọ pé lẹ́jọ́ yóò jáde kí wọ́n máa yẹ ní ẹ́ bá tiẹ̀ lẹ́yìn náà di gọ́vnà. má jẹ́ kí n sọ tó bá ẹ̀yìn tó rò pé mo fi tiẹ̀ yẹn ó fẹ̀yìntì ẹ̀gún ni ẹ̀gún ló fẹ̀yìntì. ìkànnì ẹ apààyàn ni ẹ. ó gbọ́ fọ́ọ̀mù lọ́wọ́ ẹ ni. ó sọ pé mo jáde fún gọ́vnà. ọjọ́ ìlú gọ́vnà kẹ́kẹ́ tó sọ nìyẹn. ó jẹ́ ìtọ́ ẹ fúnra ìfapá mo lè jáde fún ẹ. ọjọ́ ìlú tẹ́yẹ fúnra. leader mo ní kí n yí kíní ìlọlẹ̀ ká lè gbọ́ nǹkan tá à ń sọ. ó dàbẹ́ ayọ̀ ń lè dì mí. iṣẹ́ adéfuyè tọmọ mi jẹ́ nìyẹn o. ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n á ní yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì. èmi ò sì lésì kankan tí mo fẹ́ fọ̀ fún. ayọ̀ ń lè dì kò burú orí jókòó Iron Lady. Sórí oúnjẹ làábà ní jẹ àìbá ní mìíràn ọkàn. Kí ni èròǹgbà tiẹ̀ lórí pípò tó pé ọ̀hún? Èmi èròǹgbà ò lè rò pé ó yẹ kó wà lọ́kàn mi leader. Eré kí ni ajá fẹ́ máa bẹ́kùn ṣe? Kí ló fẹ́ pè mí àti wọn pọ̀ àjọ sínú ẹgbẹ́ kan náà
ọ̀tọ̀ ní èrò tiwọn ọ̀tọ̀ ń tiwa wọ́n bí táwọn wà wà ò sí ń bẹ̀ ẹ dákun eré kí làjà ń bẹ́kùn ṣe ẹ sọ eré òkí náà fẹ́ bá mi ṣe èmi ò ráyè gbogbo nọ́sẹ̀nsì yẹn dẹ̀ mọ́ o. bẹ́ẹ̀ni Iron Lady iṣẹ́ làákọ̀ àìkò níṣẹ́ kí n lo wí làásì wí àìpé kí n lo ló wí lórí kíní kan tí mo mọ̀ sí ni pé njọ́tà àti jọ ń rìn àfinú méjì bára rìn bẹ́ẹ̀ni ẹrù rẹ ò lè bà mí pọ̀ lórí yàn. mo ti gbọ́. lórí. ẹ fọkàn balẹ̀ yín lọ ẹ bá ti ní lọ ẹ kúkú mọ̀ mí. lórí. tó bá lò tó síwájú àtúpadà sẹ́yìn tó bá lò wájú àtúpadà sẹ́yìn. ọ̀rọ̀ yìí ti kọjá ojú ta fi ń wò ẹ má jẹ́ ká fojú lásán wò ó ti kọjá àbí tẹ́lẹ̀ rò ọ̀rọ̀ ńlá ni o. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ńlá ni lóòótọ́ torí bóró la pé ó bọ̀ ó ti pọ̀n mẹ́rù o ó ti pọ̀n mẹ́rù ládùúgbà tí máa sá tá a sá fún ìsọlẹ́nu tá a sá fún ìbanilókọjẹ́ ìtó wọ́n sì pàpà bá a lókọ ìjẹ́ náà ni ọ̀gá o. leader òṣèlú o ẹni máa bá mi ṣòṣèlú o a ní sẹ́ǹsì tó pé mo sọ fún yín pé màá ṣèwádìí níjọ́ kìíní àná nínú òṣèlú wa nílùú yìí ẹ ń bá sọ pé òun fẹ́ fọwọ́ rọ́ mi sẹ́yìn àgbẹ̀pẹ́ báwo ni tèmi ṣe jẹ́ ajẹ́pẹ́ ni ẹ̀ ṣẹ̀wọ́ ní òṣèlú lánàá àbí jẹta àwọn tẹ́pẹ́ àti jẹ́ wà ní òṣèlú ti pẹ́. ìtọ́mọ tí mo fi máa wọ̀ kí náà nù. ṣé kí n jẹ́wọ́ fún yín èmi ti lọ ṣèwádìí tèmi fúnra mi nínú ààbọ̀ ìwádìí mi mo rí i wípé àwọn tó ń lọ da lé ẹgbẹ́ àwọn ará abirú wọn ò tiẹ̀ ń ṣọmọ ẹgbẹ́ wa. lóòótọ́. wọ́n kàn wọ aṣọ wa ni wọ́n gbé wọ̀ ẹ sì mọ̀ pé tó bá máa rí bẹ́ẹ̀ náà èyí ó fi ṣe aṣọ aláṣọ lọ̀gáńdà àbora ni wọ́n fi ṣe àwa kọ́ la rán wọn èmi sì rí gbogbo ẹ̀ mo sọ fún yín pé tá a bá dẹjú àárí mú àmọ́ ṣe lé àti pé kí ló ń bà yín lẹ́rù gan bàbá kí ló ń bọ̀ lókè tí ilé ò gbà nínú òṣèlú yìí náà tá a jọ ń ṣe yìí ẹgbẹ́ tí wọ́n ń ṣe oúnjẹ àgídíjàgan. Leader òótọ́ ni Iron Lady sọ ẹ jẹ́ ká ti ibi ìṣáná kíyèsí oògùn báwo la ṣe máa lọ fẹ́ dàbí kan rú ká máa wá ní kí àwọn ọmọ wa kí wọ́n wọ aṣọ náà láti lọ dábẹ́rù ṣé ẹ̀rí gbà fẹ́ sọra wa lórúkọ ni. kò tiẹ̀ ṣeé ṣe ṣẹ́gbẹ́ tí wàá ń ṣerú ẹ̀ ni àwọn ò ń ṣerú ẹ̀. ẹ̀yin ló rántí nǹkan tí Iron Lady sọ nígbà yẹn ṣe rí pé nǹkan tí wọ́n sọ yẹ kó yàtọ̀ sí nǹkan tí wọ́n sọ ń sìn. kó lè yàtọ̀ ó yé mi yékéyéké ó dá mi lójú ni ṣe rí òṣèlú ẹni tó bá ti mọ̀ wípé òun ò lè farada ìdọ̀tí wọ̀nyí ṣe ẹni bá fẹ́ gbọ́ ìtàn bí bàbá rẹ̀ ṣe fẹ́ yàrá ìyá rẹ̀ kó ń ṣonú òṣèlú. òṣèlú. leader ẹ hàn pé bá a ṣe gbọ́n lé àlè náà la gbọ́n lé ọkọ bá a ṣe gbọ́n lé alárinà la gbọ́n lé ọkọ èmi tẹ̀ ń wò yìí nínú òṣèlú ìlú yìí mi ò fi gbéra mi gọ̀gá o bẹ́ẹ̀ ni tètè ṣù ti kọ́ o tẹnu gọ́ngọ́ sì kọ́ o bàbá n tá a bá tẹ̀ tí lẹ̀ kò sẹ́ni tó lè ọlọ́mọ mu wa. tó bá lò tó síwájú àtúpadà sẹ́yìn tó bá lò wájú àtúpadà sẹ́yìn máa rántí pé òkòtò láyé tó bá lò wájú àtúpadà sẹ́yìn. ìṣòro ẹ̀kọ́ àmúmọ́ra ni. Iron Lady. ọlọ́lá jùlọ. wọ́n ní bí ò bá sí ohun tó ṣe ìṣe ẹ̀ṣẹ̀ kì í dédé ṣe tó túmọ̀ sí wípé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú wọ́n tún wá rìn síwájú wọ́n ní èyí tó bá jẹ́ kúmólú ikú mólú lé wọn lọ ni.
kọ́lọ́run bá má jẹ́ kí ikú mú olúlé wa lọ. àmín Ọlọ́run. gbogbo wàhálà wa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kọ́lọ́run má jẹ́ ó já sásán. àmín. Iron Lady, ìpè ìfẹ́ ni mo pè o. mo dẹ̀ rí pé ẹ̀yin náà ti rójú ilẹ̀ ẹ ti rí gbogbo ohun tó ń lọ nígboro. àwọn tí mo finú tán tí mo finú wọ̀n tí mo kó sòdí tí mo ní kàn jẹ́ ká jọ ṣe ìjọba gbogbo wọn ni wọ́n ń dà mí. ìmọ̀tara ẹni nìkan ó ti pọ̀ fún gbogbo wọn. àpò wọn àtẹnu wọn ni wọ́n ń dù wọn ò ro tàráàlú. ìdí tí mo fi ránṣẹ́ sí ẹni yìí àtúntò ni mo pè ẹ́ fún kájọ sowọ́pọ̀ kájọ mọ bá ṣe máa gbélú ìlárugẹ. ọlọ́lá jùlọ. Iron Lady. ìgbà yìí làárọ̀ tárúgbó ń sunkún oge. ǹjẹ́ ẹ rántí pé nígbà tèmi àti yín jọ ń ṣe àṣepọ̀ nínú ẹgbẹ́ kan náà ṣé bó láwọn ọ̀rọ̀ tí mo bá yín sọ tẹ́ ẹ̀ tẹ̀lé tẹ́ ẹ̀ múlò ẹ wá wo ibi tó já sí báyìí. bẹ́ẹ̀ni èmi náà ti rí àṣìṣe yẹn mo dẹ̀ ti gbà bí kádàrá àmọ́ ohun tí mo ṣe ránṣẹ́ pè é kò kọjá wípé mo tún fẹ́ ká jọ wà pọ̀ nítorí pé mo mọ̀ pé lára àwọn tó nífẹ̀ẹ́ ìlú yìí ló wà mo wá fẹ́ kó fi orúkọ ẹ ránṣẹ́ àti orúkọ àwọn tó tún mọ̀ dáadáa tí wọ́n nífẹ̀ẹ́ ìlú yìí dọ́kàndọ́kàn tí wọ́n yìí ṣe jẹgúdújẹrá kí n wá papọ̀ mọ́ àwọn orúkọ tó wà lọ́wọ́ mi nítorí pé ọ̀pọ̀ àwọn ìgbìmọ̀ yẹn ni mo fẹ́ tún tò tí n bá pa tọwọ́ ẹ pọ̀ mọ́ tọwọ́ mi bóyá a yàn wọ́n sípò gbogbo nǹkan á tún lè máa lọ déédéé. ọlọ́lá jùlọ mo sọ́ọ̀rì gan mi ò lè bá yín ní àjọṣepọ̀ kankan mọ́ mi ò ní interest láti bá yín lájọṣepọ̀ ẹ rántí pé kò sí bá ṣe fẹ́ pín tan ẹlẹ́dẹ̀ tí ó kàn lè mọ́mù ẹ má ṣe lè gbọ́ o èèyàn dáadáa nìyí àmọ́ àwọn tẹ́ ẹ kó rọra tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ ẹni ibi ni wọ́n àwọn ni ò jẹ́ kí iṣẹ́ tẹ̀ ń ṣe ó yọ ṣé ẹ mọ̀ wípé tá a bá ta títọ̀ là ń tọ̀ tá a bá tọ̀ yóò dẹrùn onídìí ọlọ́lá jùlọ ó mọ̀ ti dẹrùn onídìí mọ́ yín lọ́wọ́. èmi náà ti rí gbogbo kùdìẹ̀kudiẹ tó wà níbẹ̀ àmọ́ lábẹ́ tòun ti bẹ́ẹ̀ náà mo fẹ́ kí a jọ pawọ́pọ̀ ká jọ ṣe àtúntò ká bẹ̀rẹ̀ láti bí ká fi bẹ̀rẹ̀. èmi Iron Lady mi ò ní àtúntò kankan tí mo fẹ́ bá yín tó ẹ ṣé mo dúpẹ́. lábẹ́ ibi tí ń wọ̀n rí mo fún ẹ ní owó yẹn kò fi ṣòwò rìnsẹ̀ owó tiẹ̀ ni. wọ́n ní tí baálé ilé bá kọ iyán alẹ́ yóò kọ́ tẹrantẹran ni ṣẹ́rílẹ̀ ẹ fi kún ìtẹ́ fi ń túlù tó ẹ ṣé mo dúpẹ́. There is something we don't know. Tó dìrọ̀ mọ́ pọ̀. Àgàtà jókòó lẹ́yìn o. Ó kẹ́gbìn mọ́ra. Ó dẹ̀ ń yẹ ní ṣubú o. Leader, ẹlẹ́fẹ́ bèrè àwọn nǹkan tí a ti ṣe tá a ti ṣe. Bẹ́ẹ̀ni, sọmọ wípé àìdìtẹ̀ ọmọ ẹranko lábọ̀. Bá a bá pẹran léyá tá a so lókun ọmọ ẹranko ọ̀dáná rú o. ok yẹn tó bá fẹ́ sùn. ok àwọn ẹ̀tọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò kí n lè tó tẹ̀sùn nípa wọn. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mi ò ní fi gbogbo yẹn lẹ̀
a ò lè ṣèwọ́de kálá fẹ́ máa kéde káàkiri káràlú lè mọ programs tá a ní fáwọn tàbá tí ẹgbẹ́ wa bá débẹ̀ ká má mú àwọn ẹ̀ṣọ́ aláàbò sí agbègbè tọ́ra àwọn tá ò rán níṣẹ́ wọ́n lè fẹ́ dàrú kán àìjáàkì ẹ̀ wọ́n á dẹ̀ máa pariwo ẹgbẹ́ wa láì dání àwọn aláàbò ti wà. àwọn aláàbò ti dúró. àtìyànjú yẹn. pàápàá jùlọ àwọn táwọn ń lọ bá gangan tá a fẹ́ lọ bá sọ̀rọ̀ ǹjẹ́ ti rí wọn. ìyẹn la kọ́kọ́ yanjú lẹ́tà ti dọ́dọ̀ wọn wọ́n dẹ̀ ti dá lẹ́tà padà báwọn ń retí wa ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlú méjì la sọ pàmàdé ó ti di mẹ́ta báyìí. mẹ́ta ni gbogbo ètò tá a ṣe ìlú mẹ́ta la máa dé. wo bọ́ ọ bá ṣètò ìlú mẹ́fà. a máa kéde débẹ̀ gbogbo wa. mẹ́ta. a ṣe wọ́de dé gbogbo bẹ̀. alágbe yóò dáa fún ọ. àṣẹ àṣẹ. tó bá ṣe ìlú mẹ́sàn-án lẹ bá fẹ́ ká dé iṣẹ́ tá a gbà ní a ṣe afẹ́ tó lu ṣe ni. mo kàn máa ṣe ní ìdáwọn owó kan máa kọ gbogbo ẹ̀rẹ́ máa kọ́lẹ̀. tètè kọ́ kó jẹ́ kí sẹ́kẹ́tìrì ní ọmọ kí ni eégún wá ṣe tí ò lè fàárọ̀ jò ò jẹ́ àmọ́ lọ ó kú bí tó ká dé jábọ̀ tèmọ́ lọ. alágbe alágbe ẹ máa bọ̀. àsìkò tí ń lọ kí ni ẹ máa bẹ wá alágbe ọ̀rọ̀ onílé alágbe. ibi tó bá ti bá ní la ti ń sọ. bẹ́ẹ̀ ni o. kí ló ṣẹlẹ̀. mẹ́wàá wà o gbogbo ọ̀rọ̀ tó dùn tó ń sọ lórí iṣẹ́ tá a gbé fún ẹ ní ibi ẹgbẹ́ pátì tó wà gbogbo àwọn grassroots ta ní kó bá wa bá sọ̀rọ̀ wípé kí wọ́n yí ojú wọn padà sí pátì wa iron lady náà sì ń dá lóhùn mi ò ríṣẹ́ ọwọ́ ẹ o. ẹ wo ẹ kàn máa múnú bí èèyàn ṣá ẹ máa múnú bí èèyàn kí ló dé nǹkan jẹ bẹ̀ lákìsà náà mo béèrè gbogbo ẹfọ́ọ̀tì èèyàn ẹ kàn máa jẹ́ kórí èèyàn kọrin ẹ kàn fẹ́ dá gbogbo ẹfọ́ọ̀tì mi sómi ta ló ń jẹ́ iron lady iron ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú pátì yẹn o kò lẹ́nu tèmi ohun tí n bá sọ òun labẹ́gẹ́ pátì tó yẹ pé mo ti ráṣìírí wọn ò lágbára wọn ò strong tó pátì tiwa yìí wọn ò strong bàbá bá ṣe ń gbò wọn ń ta láwọn wọn lọ́ọ̀kan yẹn àròkè bóyá wọn jẹ́ bàbàrà wọn ò jẹ́ náàdà ẹ wá ń sọ pé iron lady ẹ ń pọ́n jẹ́ bẹ̀ lákìsà iron lady kan ẹ tiẹ̀ ni wọ́n ń ṣe èmi tí mo ti kọ ojú gbogbo àwọn èèyàn tó wà ní grassroots mo ti kọjú wọn sínú pátì eléyìí àwọn ò mọ̀ pé ìrò mi tó ń jó èmi kínní ìní tó wà lábẹ́ omi mo ti parí iṣẹ́ mi ẹ wo ẹ̀yin ní kẹjọ kẹ má ṣẹ̀ mí àwọn Ọlọ́run máa ṣàánú mi tẹ́ ẹ bá ṣẹ̀ mí nǹkan á bàjẹ́ torí inú òjò nínú ẹ̀rùn lóru tí mò ń risk life mi mo ṣe ń penetrate tí mò ń penetrate mo dẹ̀ ń bá ṣẹ́ mi lọ ẹ má fi dùn mí o ẹ má fi gbogbo ẹ̀tọ́ tẹ́ ẹ promise pé tí n bá lè wù ṣe alamẹ́ nínú pátì yẹn tí a dẹ̀ rí positive result pé ẹ fún mi lówó mi tẹ́ bá fi dùn mí máa bà nǹkan jẹ́ ó tán. alábẹ́ ṣé o trust wa mọ́ ni. ọ̀rọ̀ owó là ń sọ yìí. sábẹ́ sọ̀rọ̀ kó má mú ṣe rí ni bẹ́ẹ̀ ni ìwọ ṣáà ti ṣiṣẹ́ kó ṣe dáadáa kó wá succeed kárí positive impact ẹ pẹ̀lú iṣẹ́ tá a rán ẹ o wá ti lọ enjoy iwájú èmi pápá ìlú wá enjoy. lóòótọ́ ṣẹ́fẹ́ gbọ́ Yorùbá tí ẹgbẹ́ wa ò bá láwọn during this election tó ń bọ̀ ẹ sọ pọ́ máa lè ní owó mi. alágbé owó ẹ wà lẹ́ o ṣiṣẹ́ o. owó mi ni kókó ẹjọ́ ọ̀la. bàbá olóyè ìwọ ni ìyàwó ẹ̀ ń forí bẹ́ tájá bá ń sínwó yẹ kó mojú iná náà ìyàwó ẹ̀ wá ń bá mi sọ kátàkátà ọ̀rọ̀ ó ń bá mi sọ̀rọ̀ rúnrún ọ̀rọ̀ tí ò bá kún gbé irú kátàkátà ọ̀rọ̀ rúnrún wo nìyàwó ẹ̀ wá ń bá mi sọ yẹn náà ó nítorí pẹ́pẹ́ sí òun love wọ kémi step down fún ìwọ for what òun ò ṣe support èmi gẹ́gẹ́ bí obìnrin kó advice wọ kí wọ́n step down fún èmi ẹ wò ó ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ bá mi sọ fún ìyàwó ẹ o pé kó má ever súnmọ́ mi mọ́ ìwọ gan pàápàá má súnmọ́ sàkání mi mọ́ mi ò fẹ́ rẹ́yìn méjèèjì tí mo bá gba apá ọ̀tún kó gba apá òsì kí ló dé ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká pàdé ní field ẹ jẹ́ kó ní kálukú jà fún tíkẹ́ẹ̀tì yìí nà ẹni tó bá dẹ̀ bọ̀ mọ́ lọ́wọ́ àwọn tó kọ́ ẹ support ẹ̀ kí ló dé tẹ́lẹ̀ fi ṣe ogun ṣógun láyé ni I won't take it from you ẹ má jẹ́ ká pàdé mọ́ láyé òun ni mo sọ fún yín yẹn nonsense irú pàlàpàlà wo rèé náà. Oko tó láyé yóò. Oko
sẹ́yìn. àga tó jókòó lè yẹ àdánwò ní tó láyé seat tó bá lò wájú. mi ṣẹ̀ṣẹ̀ dùn ni o ẹ mọ̀ gbogbo ẹ̀ náà ọkàn wa báyìí òkè ló wà tẹ́lẹ̀ bọ̀ ìgbà tẹ́ ti sọ pé kí n fọkàn balẹ̀ nísìn mi ò jáyà mọ́. ẹ má wọrí ẹ ṣe báyìí ẹ ṣe gan. ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run ó tiẹ̀ ti seal already bẹ́ẹ̀ ló ṣe. ẹ ṣe thanks so much baby thanks for coming. ṣàlàfíà lẹ́wà. dáadáa lọ́wọ́. báwo ni gbogbo ẹ̀. àǹtí adúpẹ́ fọlọ́. ṣó lọ. no we are pulling it. ẹ ṣe sweetheart kí ló dé. tẹ̀dẹ̀ mọ̀ pé màá sì béèrè nǹkan tí màá fi ṣe wọ́n lálejò wọ́n ní àfi káwọn rí kẹyanjú ti àwọn torí ẹ̀wà. thanks so much. inú mi dùn pé mo pè yín ètè dá mi lóhùn mo really appreciate gan. you're welcome. ọ̀rọ̀ tí mo wá pè yín sí bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ obìnrin ni mo pè kí ló wá bá mi fún. ẹ bá mi kìlọ̀ fún kó má fi àṣejù bọ́ ọ irú omi ẹ̀ tó dẹ̀ ń jó lórí omi mo mọ̀ pé ó wà nísàlẹ̀ odò ẹni tó wá ń tàn gan mo fẹ́ mọ̀. ẹ má bínú ẹ̀bẹ̀ náà ni máa bẹ̀ yín ẹ calm down ṣé mo pé obìnrin ni Ládé obìnrin ni ó yẹ kó lè step down fún yín you understand ó yẹ kó lè step down fún yín no matter what tẹ́ bá ní kẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ fẹ́ bá bá fà bó ṣe ń bá yín sọ̀rọ̀ yín náà fẹ́ fi ohùn líle ẹ fẹ́ fi bá fà ẹ ti gbàgbé pé ẹjọ́ wà nǹkan ni tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní bá fà tóun dákẹ́ tó ń wò àwọn èèyàn máa rò bóyá ẹ kì í ṣèyàn gidi so ẹ calm down ìfàtọ̀ tí kò bá wá já sí lọ́wọ́ tó bá jẹ́ pé yín náà ló padà bọ́ sí lọ́wọ́ wọ́n máa fún ní post tó dáa. nǹkan tó yẹ kó dúró fún nìyẹn jàre. ẹ̀yin lè sọ̀rọ̀ báyìí ṣẹ́yìn náà lè dúró lórí ẹ̀ oníkálukú máa jà fún nǹkan tó bá fẹ́ ni ẹ ṣe bá ẹ calm down ẹ má bínú torí Ọlọ́run ṣé o pé tẹ bá fìjà ṣe àbí tẹ̀yìn àti ìbàjọ́ ń lérí síra yín gbogbo ẹ lè bàjẹ́ o ó lè dàrú. ẹ̀dẹ̀ mọ́rú lídà ta ni tí mo fẹ́ bẹ̀yìn ni ẹ calm down ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣe ti gbọ́. thanks so much. ẹ má wọrí ẹ má bọ́dà ẹ jẹ́ ká fi gbogbo ẹ lẹ̀ fún lọ. mo lè wá jẹ́ ní tẹ̀sí. Ìjoko bá lọ wájú àtúpadà sí. sínú ẹgbẹ́ aláyọ̀ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹ sọ fọ́ra lé ẹ sọ fọ́ra oko ẹ sọ fàlejò ẹ sọ fẹ́rù ẹ̀nà wípé ẹgbẹ́ wa IPP nìkan ló lè ṣe àwa la rẹ́dì láti liberate yín kúrò náà yìí ṣé a rí gbogbo àwọn ẹgbẹ́ tó kù jẹgúrú jẹra ni wọn jẹ kí n jẹ ni wọn ń ṣe lọ́dọ̀ tiwa àwa dúró tán adúró tán ẹ fẹ́ kẹ́ ẹ dìbò fún wa ẹ kúkú wà pé kì í ṣe òní wa. IPP bẹ́ẹ̀ni ẹ bá ṣe
yàtọ̀ sẹ́gbẹ́ ẹ̀tíá ẹ sọ fún pọ́ sínà. iná ara rẹ̀ ni. tí èèyàn bá sẹ́gbẹ́ mi yàtọ̀ sẹ́gbẹ́ tiwa ẹ pé ó fẹ́ẹ̀lì. ayọ̀ lady mo fi ọ̀rọ̀ sí ọ lẹ́nu sọ̀rọ̀ bó ṣe wù ọ́. ṣé fẹ́ gbọ́ nígbà míì ọ̀rọ̀ máa wà kò ní sáàyè nígbà míì àyè máa wà kò ní sọ̀rọ̀ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àyè wà ọ̀rọ̀ wà àyè wà ṣé ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ gbọ́ àwọn èèyàn yín àwọn ti bí àwọn tọ̀hún àwọn ẹni bí àwọn ọ̀bàyéjẹ́ àwọn òbànújẹ́ tó bàjẹ́ níbi tá a dé yìí tó bàjẹ́ níbi tó bàjẹ́ dé yìí wọ́n mọ̀ ránṣẹ́ pè mí lánàá o. wọ́n ní wá o wọ́n bá lọ o ń gbà mo dọ̀hún wọ́n bá kí mi wọ́n kí mi dáadáa kódà èrò pé mi kọ́ wọ́n ń kí ni nọ́mbà ni àwọn náà ti rí bí nǹkan ṣe rí àwọn rí pàwọn táwọn kó mọ́ra wọn ìṣe èèyàn dáadáa àwọn wá ń fẹ́ irú èèyàn bíi tèmi tó yà mọ̀ pé mo nífẹ̀ẹ́ ìlú yìí lọ́kàn kí n wá kọ orúkọ tèmi fún kí ni o. àtọrúkọ àwọn míì tí ń bá rò pé wọ́n lóòótọ́ nu ẹgbẹ́ wa kí n wá mú fáwọn torí pé àwọn fẹ́ túlé ká àwọn ò lè yan àwa sínú ìgbìmọ̀ nínú ìgbìmọ̀ lúwìí mo wá ní mo kúkú gbádùn yín èèyàn dáadáa ni yín àmọ́ àwa ò lè bá yín ṣe. wọ́n fún mi lówó ẹ farabalẹ̀ wọ́n gbọ́wọ́ fún mi ẹ́ńbílòkù ó tóbi débi pé ọwọ́ mi méjèèjì ò lè gbàǹgbà wọn gbọ́. IPP àmọ́ IPP ni èmi ò gbọ́wọ́ wọn ò fẹ́ gbọ́ ẹ ṣe gbòòsà fún yá. gbòòsà. ẹgbẹ́ tí à ń sọ yìí ẹgbẹ́ tí àwọn kan tí wọ́n ń pè yá yìí wọ́n ń ṣẹgbẹ́ gidi. ìyá ìfúnra ara ẹ̀ dẹ̀ mọ̀ ló ṣe ń wò wọ́n ràn pé ẹ wò bọ́ ṣe ń ṣe lẹ́yà ẹ bá ń gbọ́ ẹ wò wọ́n ẹ wò wọ́n bọ́ ṣe ń ṣe lẹ́yà 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 ẹ wò wọ́n. IPP kan máa náwó kan máa ná dànù. owó wàgbọ́ owó wàgbọ́. Òkòtó láyé yo. Òkòtó láyé. Ìjókòó bá lọ wájú àtúpadà sẹ́yìn. Àga tó jókòó lè yẹ àdánwò ní. Òkòtó láyé. Seat tó bá lọ wájú àtúpadà sẹ́yìn. Ìgbà. Hello, honourable. Èwo lẹ ṣe o? Bá ṣe rí nìyẹn. Ṣé iná rí báyìí? Ẹ̀yin lẹ́dẹ̀ ní ká invite iron lady. Tí ò bá sí ti yín èmi ò ní invite ẹ̀. Ṣé mọ̀ pé ẹni tó ti wà lọ́dọ̀ wa tẹ́lẹ̀ ni? Mo dẹ̀ ti mọ̀ pé ó ní kóbokòbo èèyàn kan báyìí ni. Ẹ wá lọ ń sọ fún gbogbo aráàlú pé àwa fẹ́ bribe àwọn, àwa làwa invite àwọn. Kí ni a máa ṣe báyìí sìn? No, kò sí wàhálà. Wọ́n ní bí ọmọdé bá gbọ́ngbọ́n kúkú ìyẹ́ àná àgbọ̀gbọ̀n sísun. All right, mo ń lọ sípàdé governor forum ni. Ẹ ṣé. Àmọ́ tó àìmọye jẹ́jẹ́ alágẹ̀mọ́ tó ṣe jẹ́jẹ́ ikú àwọn èlé tàṣí ọ̀pọ̀lọ ń jọra ẹ̀ mọ́lẹ̀ lọ́ra. Ṣe jẹ́jẹ́ ìgbà máa ń gbá ní ìdánù rọra rẹ̀ ọ̀rẹ́ òwe tó òkòtó láyé tó bá lọ.
àtúpadà sẹ́yìn òkò tó láyé oyè ló gbà rẹ̀ tó bá lò wá jẹ́jẹ́ àtúpadà sẹ́yìn. Mo ń gbọ́rọ̀ yín sá. Alágbe. Sá. Alágbe. Sá. O yẹlẹgbẹ́ wa rárá. Èmi sá. Ìwọ ṣálómi ni mo bá sọ̀rọ̀ ni. Pẹ̀lú gbogbo eré tí mo sá pẹ̀lú effort mi. Eré wèrè wo ló ń sá? N tó yẹ ni ló yẹ ni. Ó kàn rùn yẹ díẹ̀. O yẹlẹgbẹ́ wa. Mo fẹ́ lè sọ pé a regret pé a ní kó lọ ṣàlàmì bẹ̀ yẹn. A fi ẹ́ síbẹ̀ yẹn kó máa ṣàlàmì. Kàkà kí wé àgbọ̀n dẹ̀ ń ṣe ló ń le sí i. Àárí kókó nǹkan tó ń ṣàlàmì lé lórí wọ́n kàn mú upper hand ni. Honourable ó máa ṣe láyé mi o. Ẹ wo ṣe rí ẹjọ́ ẹ má bínú àìfimúfilẹ̀ lórí gbogbo eré tí mò ń sá àti iṣẹ́ tí mò ń ṣe lẹ́yìn ló jẹ́ kẹ́ máa sọ ohun tẹ́ ń sọ yìí. Bẹ́ẹ̀ni. Ṣe rí ẹgbẹ́ ọ̀tọ̀hún yẹn àti ẹgbẹ́ tiwa ń bí ẹgbẹ́ jẹgbẹ́ lọ ẹgbẹ́ eléyìí ò ń ṣẹgbẹ́ tiwọn. Ẹ wo ọ̀gẹ̀dẹ̀ ní tiwọn kò tó nǹkan tá à ń lo àdá sí. Mo ti gbìyànjú mo ti jẹ́ pa àwọn pápẹ́ kan lẹ̀ tó máa kó sí fúnra ara wọn. Ṣé rí ọ̀dà kì í sọ kíní kan fún yín. Mo bá débi pé àwọn alamẹ́ tí ẹ̀ ń sọ mò ń gádà gbogbo ẹ̀ ni láìpẹ́ tí n bá bẹ̀rẹ̀ sí release àwọn informations wọn ẹ mọ̀ pé mo ti ṣiṣẹ́ dànù ẹdìyẹ mi ń làágùn kò sí nǹkan tẹ́lẹ̀ fi mi wé ju kẹfì mi wé ẹdìyẹ lọ ẹdìyẹ mi kúkú ń làágùn ìyẹ́ ara mi ni ò jẹ́ kẹ́rì. Ẹdìyẹ alábòsí ló ń làágùn tí ìyẹ́ òkè jẹ́ kan rí. Ẹdìyẹ tí ó bá làágùn tó bá fẹ́ kàn yá ti tẹ́tẹ́tẹ́tẹ́ ìwọ ṣe tẹ́tẹ́tẹ́ dáhùn. Nígbà tí mo fẹ́ máa sórí gbogbo sugar coated man tó ń lò yẹn ẹnu pátápátá dúró ná inú èmi àti ẹ ta ló ṣíwájú ara wọn nínú òṣèlú. Ẹ̀yin ni. Wọ́n ti ẹ̀jù ẹ lọ ní fàáfàá. Bẹ́ẹ̀ni. Sórí gbogbo blablabla sugar coated man tó ń lò yẹn ń gbàgbé. Àwa ti lò kọjá ńgbà tí maturity dé. La mọ̀ pé a máa gbé maturity yẹn wọnú ọ̀rọ̀ òṣèlú. Ṣó ti yẹ ṣùgbọ́n gbogbo ohun tó ń sọ yẹn pátápátá mo ń fura sí ẹ gan o. Kí ni ẹ sà? Mo ń fura sí ẹ. Mo sọ pé ẹ̀kọ́ máa tó fojú mímu ẹ máa tó rí gbogbo iṣẹ́ ọwọ́ mi. All right. Ẹ máa tó rí. Mo ti gbọ́ sórí ẹ̀kọ́ tó fẹ́ fojú mímu hàn yẹn mo fẹ́ rí kíákíá. Bọ̀ kì í ṣe lénìí o. Èmi rò pé sínsìn ni nítorí pọ́ dẹ̀ ni mi. Jẹ́ ká rí. Àwọn kan ló ṣàn wá àròjọ mi fún iṣẹ́ bọ́tì kò sí wàhálà. Jẹ́ kí n sọ fún ẹ o n téèyàn bá ń ṣe tó bá lóun rí nǹkan tó kíní kan gbà ìdá kó ṣe gbàyà àbí kó ṣe tẹ́ ibi ẹ̀tẹ́ ló ń bọ̀ yẹn o. Ibi ẹ̀tẹ́ ló ń bọ̀ yẹn. Mi ò ní kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó dáa. Lágbára Ọlọ́run ẹ máa rí gbogbo effort mi. ẹjẹ àwọn èlé ta sí ọpọlọ tó ń jọra ẹ mọ́lẹ̀ lọ́ra ṣe jẹ́jẹ́. Ẹ gbà mí o, ẹ gbà mí mi pa ẹ. Ẹ gbà mí. Ta ló fẹ́ gbà mí? O fẹ́ pa mí. O ṣe oúnjẹ tó yẹ pé o ṣe máa ṣe ọbẹ̀ tẹ́lẹ̀ wọ́n á ta tútù ọ̀rọ̀ sọ́bẹ̀ àbí torí pé kí n má bàa gbé ayé àbí. Torí olóore o ti kú o. Ọba tó kú ni o ti kú má bọ̀. Àìmọye àmọ́ tó àìmọye jẹ́jẹ́ alágẹ̀mọ́ tó ṣe jẹ́jẹ́ ikú àwọn bìlítà sí ọpọlọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ lọ́ra. Èló mo ti ń dúró di ẹ látàárọ̀. Ẹ níbo lo wà? Ìta ni mo dúró sí náà. Ìta ni mo wà, aṣọ fẹ́ sọ mí di wèrè ni. Ìwọ wá dà. Jọ odò máa pè é padà. Ẹ ká sọ sá, yẹ sá. Hey, Rose, bàbá ṣe yánmọ̀ yánmọ̀ bàbá ìmọ̀ fọ́ orí ẹ̀ dànù. Kí ni problem ẹ̀? Aláì, mo ti sọ fún yín ó yẹ ká ti lu ilé dẹ́nu. Ó yẹ ká ti lu. Chairman, mo ti sọ fún ẹja jẹ́ kó tẹ̀ ṣàròkò lásán ká fi pa fún yẹ̀ tó ń bọ̀ gàwá dùn kan. A ṣí èrè. Hello, Chairman. Ó ti wà lákàtà wa.
Okay, thank you. Thank you. Wọ́n ti kidnap ọmọ mi o. Mo kàn ní kí n sọ fún yín ni. Mi ò dẹ̀ ní gbà. Kí ló lè tó tó yìí? Kí là ń fà? Lórí páńṣẹ́ òṣèlú. Ẹgbẹ́ òye mi ò ní fi ọmọ tèmi ṣòṣèlú o. Mi ò dẹ̀ ní gbà. Mo kàn ní kí n sọ fún yín ni. Kí ló dé? Kí ló lè tó yìí náà? Lórí páńṣẹ́ òṣèlú. Wọ́n wá jí ọmọ mi gbé. Nǹkan tí wọ́n bá wọn fà lẹ́yìn. Agbára wọn ò ní ká. Ṣọ́ṣẹ́ ló ń yàgbẹ̀dẹ̀ nù bí iyọ̀ náà ọ̀rọ̀ yìí. Jó yẹ níbi tí ọ̀là kò dé sí lásìkò yìí. Tí pòlísàn kan ti dìbò upgrade jù bẹ́ẹ̀ lọ. Àwọn pòlísàn á ti lajú jù bẹ́ẹ̀ lọ náà. Tó máa di ká máa rí pé a tún kidnap àwọn ọmọ ara wa. Kò polite. Lórí kíni? Lórí kíni? Kí là ń bá ká gan? Kí la jọ ń gbé tá ń gbé? Lórí ọ̀rọ̀ òṣèlú ìbá la fẹ́ sin aráàlú ni. Ẹ wo oṣù èmi ọ̀lẹ nírú ẹni bẹ́ẹ̀ ìwà ọjọ́ sì ni pẹ̀lú. Ṣé kò wá tó ń torí ni ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ o. Orúkọ mi ni Officer Matthew Johnson láti Ìgbélé police station. Officer Adékúnlé Sọ̀dẹ̀. Kí ni ká ṣe fún yín o? How can we help you? Thank you very much, pa. Arákùnrin ló confess pé òun ló ń jí ọmọ Madam Ládé gbé. Kí lẹ wí? Ládé? Ọmọ Ládé tá ń wá. Òun ló jí ọmọ gbé. Tó jẹ́ torí ẹ̀ lóde tí mo yá gèlè. Kò ní dáa fún ọ. Ìwọ jí ọmọ gbé. Ẹ ṣe sùúrù. Nínú àlàyé tó ṣe fún wa sà, ó jẹ́ kó yé wa pé inú ẹgbẹ́ IPP tí a wà sí ni ẹ tó ránṣẹ́ wà. Asọ́dọ̀ ni. Ààrẹ tó rèé o. Ààrẹ tó rèé o. Sọ̀rọ̀ náà. Sọ̀rọ̀. Irọ́ nìyẹn. Àwọn ni wọ́n rán wa wípé ká lọ jí ọmọ Madam Ládé gbé. Bọ́lá jókòó. Ṣé o mọ nǹkan tó ń sọ sá? Sórí ẹ pé ṣé o ní ojú? Èmi. Ẹ sà, ẹ wò ó, ẹ má jẹ́ kí n tàn yín o. Fídíò tẹ́ fi rán wa, wọ́n ti rí o. Yes. So, hello sir. Anything you say here will be used against you in the court of law. Please resolve yourself. Leader, there is a risk of Sombia. Tẹ̀lé wọn. Àwọn bàbá ṣe yanjú ẹ̀. Tẹ̀lé wọn. Mo dé tán. Gbogbo ẹgbẹ́ tẹ̀ ń bọ̀. Mo dé. Gbogbo ẹgbẹ́ ń bọ̀ bẹ́ẹ̀. Iron Lady. So lè dé bẹ́ẹ̀ lóòótọ́. Leader, Iron Lady. I'm short of words. Kí ló dé tí ilé ayé burú báyìí náà tá láṣẹ gan-an? Ọlọ́run nígbà tó ń dá wa tán imú ń bàjẹ́ imú mà níkà o. Bọ́lá jókòó dẹ̀ jókòó sí bíbá yìí ó dẹ̀ ń tàn wá. Àṣọ gangan ló wà nú ugò tó ń jẹ́ jíìnì. Ọmọbìnrin Ládé yẹn ọmọ kan ṣo tó ní láyé lọ́run ló nìkan lọ jí kéyìn yẹn. Nígbà mo ní kò ní dá fẹ́lẹ́ kí ni kí n rí fẹ́lẹ́ kò ní ṣeé ṣe fún kọ́mù. Sọmọkùnrin sí kò wá mọ̀ tí ń sọ ni kò sí nàka sí wọ̀ kò sí nàka sóhun. Yóò ṣe mí. Ṣe mí ni. Ọ̀gá o Bọ́lá jókòó. Jẹ́jẹ́ ni máa lọ. There is something we don't know. Tó dìrọ̀ mọ́ pọ̀. Àgàdájọ́ kò lè o. A gbọ́ wípé àwọn ẹgbẹ́ yín ó ń lọ ń bẹ àwọn ẹgbẹ́ IPP Indigenous People's Party fún àjọṣepọ̀ sà. Wọ́n ní wọ́n kóbì fún ajá, ajá ń rojú. Àfàìkóbì fún ajá, ajá ń rojú. Ta ni ò ṣàìmọ̀ wípé irọ́ ni wọ́n ń pa májá, ìpọ̀nrí ajá kì í jobi. Irọ́ tó jìnnà sí òótọ́ pátápátá ni. Àbẹ̀wò fún kínní wíwọ́n epo àbá ìrówó rà. Ẹ wò ó
òdodo tó wà ń bẹ̀rẹ̀ àwọn ni wọ́n kọ̀wé sí wa pé àwọn fẹ́ bá wa lọ́rọ̀ wọ́n sì sọ pé ìbùkún ni fún onílàjà ọmọ ọlọ́run la ó sì máa pè a sì bá wọn láàyè kí wọ́n wọlé ibi tá ti bá wọn ṣèpàdé náà rèé nítorí wípé mọ́ṣe náà wọ́n fẹ́ rí wa yẹn tá a bá kọ̀tà láàrin wọn nǹkan mìíràn máa máa sọ fáyé wọ́n sì kó wọn rò wọ́n ní àwọn olórí ẹgbẹ́ àwọn wọn ò ṣe dáadáa ọmọ ẹgbẹ́ kò ṣòótọ́ gbogbo ẹgbẹ́ lápapọ̀ àwọn ò mọbi táwọn ń lọ ó dá kí ni ẹ fẹ́ wọn náà fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ wa a sì tún rántí ìwé mímọ́ tó sọ pé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe é àbí bẹ́ẹ̀ kọ́ a sì ní ayé wà fún yín o ẹ máa bọ̀ ẹ darapọ̀ ẹ jẹ́ ká jọ kóra wa jọ nígbà tẹ́ bá ti mọ̀ tọ́ ẹ wá bá wa ká kọ́ yín bí wọ́n ṣe ń ṣèlú ẹ máa bọ̀ ẹ wá darapọ̀ ìyẹn ni ọ̀rọ̀ tí wọ́n gé tí wọ́n ń sọ fún gbogbo aráàlú tí wọ́n bá lè gbìyànjú sọ gbogbo òyòkù àbí kí wọ́n fi nǹkan tó kù wọ̀nyí ẹ bá mọ olótìtọ́ ẹ kú mọ̀ pé bẹ́ẹ̀ tí wà ń parọ́ olódodo lẹ wá orí òdodo yẹn náà dalẹ̀ dúró àfi bí a ṣe ń gbọ́ wípé wọ́n ń sọ ipá wà ń bẹ̀bẹ̀ afẹ́ pé àwọn ní báyìí mo wá rán yín sí wọn àti gbogbo ìlú ẹ sọ fún wọn pé àwa ò nílò wọn o ẹ̀rẹ́gbẹ́ wa ni apọ̀ jù wọ́n lọ agbájúmọ̀ jù wọ́n lọ àwa la tún wà lórí àlééfà là ń ṣèlú tí ẹ̀yin náà bá fi làákà ìgbọ́rọ̀ yìí ẹ rí i pé àwọn ni wọ́n nílò wa àwa kọ́ la nílò wọn àmọ́ ní báyìí ẹ bá wa sọ fún wọn kí aráàlú sọ fún wọn pé kí wọ́n jókòó sáyé wọn àwa gan ò fẹ́ wọn mọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gbẹ̀mí sà ṣé tí a bá tún ní ìbéèrè fún yín ṣé àǹfààní wà láti tètè rí yín bí a ṣe tètè rí yín lénìí. àti wípé tẹ́ bá wọlé ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ a lè ní àǹfààní láti tètè rí yín bá ṣe rí yín nísìnyí sà. gbalasa nílẹ̀kùn tí wá wà ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe mọ́ ìwà tán bí wa mọ́ ni kì í ṣe ohun tá à ń yálò ẹ rí i pé nígbà tẹ́ ẹ fẹ́ wá wọn ò yọ yín lẹ́nu nígbà tẹ́ ẹ dẹ́nu ọ̀nà ẹ rí i pé wọn ò ní yín lára tẹ́ fi wọlé wá ìgbàkígbà tẹ́ bá fẹ́ rí wa bẹ́ẹ̀ náà lẹ máa ráyè wọlé. ẹ ṣe àdúpẹ́ sà. ẹ ṣe o ẹ ṣe sà. ẹ ṣe o. káfóyè ló gbà. Mọ́rẹ́nikẹ́. How dare you? Lẹ́tọ̀ ṣe òṣètò pẹ̀lú nuisance yẹn. Ọ̀pọ̀ wọn tó fi gbọ́ ọkùnrin wá sínú ilé tẹ̀mí. Mọ́rẹ́nikẹ́ ò wà òkè o. I mean, ó maltreated big time. Èèyàn bẹ́ẹ̀. Yes. Èèyàn burúkú lọ́kọ̀. Wọ́n lè wọlé o. A lè wọlé báyìí. Tí n bá ti fẹ́ ló máa bá mi fẹ́ nínú ilé kí àlàáfíà lè wà. Ilé tí ń di nǹkan mí náà, a máa ń pọ̀rọ̀ yìí lówè, ó ti ń láàárọ̀ ọ̀nà, wọ́n lè yàn lára mi náà. Ṣé fẹ́ rí mi ní wòwò ni? Nígbà tó fẹ́ mi, ó fẹ́ mi tẹ́bí tara ni. Kí ló sọ ìnáwó ẹ̀ tó wà nílé mi? Mo tell you! Ṣé ọkọ̀ ẹ tún wọ́n ẹ sí mi pé kò wá gún mi mọ́nu lé ni? Folúkẹ́, èèyàn burúkú ni ẹ́. Jọ́jọ́ ni ilé ẹ̀gbọ́n, ṣe ti gbọ́ mi. Ìyàwó mi ni ṣùgbọ́n gbogbo nǹkan báyìí náà gbọ́dọ̀ máa bá ṣe. Tó bá tó bẹ́ẹ̀ gbé ẹsẹ̀ kan kúrò lẹ́yìn, màá wá jẹ́ kó mọ̀ pé èmi ni baálé Dáúdù ilé yìí. Ó fẹ́ pa ọkọ mi. Ifá ní ike dá ike gbé, ìlẹ̀kẹ̀ sùúrùlà ó dàdànù, ẹ̀mẹ̀ òsùnwọ̀n ṣojú léèrè, adé amúyẹyẹ o rere mọ́ lóde. Ọjọ́ ayé wọn fọ́ bí gbá, ó yà pẹrẹpẹ bí àwé aṣọ. Ọ̀gá. Mo sọ ẹ̀mú ní kò sí elétí má gbọ́re kankan níbi kankan. Ó bá tiẹ̀ jẹ́ pé wọ́n gan ló ń ṣe mí. Ó jẹ́ ìjàwọ́ lọ́rọ̀ mi. Ta ni ẹ gan-an? Kí ni ìpàdé mi Adéṣọlá àti Wálé tí má gbọ́re? Ọmọ bàbá tí mo bá wà ní Yinka àtàwọlé rẹ̀. Wàá fi ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ nú ilé, ìwà lọ lọ̀sẹ̀ kan ta, ọ̀sẹ̀ kan ni péré. Sórí tó bá ti ń bojú wẹ̀yìn báyìí, tó bá ti rí i,
ṣáàjẹ́ kókó ẹ̀ máa balẹ̀. ọkọ ní ká ṣe. ẹ wo àwọ̀ ẹ̀ bó ṣe tutù bí ewé tídò. Ọlọ́run ẹ jẹ̀wò rẹ̀ àwọn olùgẹ̀bẹ̀. ìbọn ló ti kọ́. túbà ẹ̀yìn ìyá mi ẹ̀ ṣàánú mi. ewúrẹ́ mi náà kì í ṣọmọ ìyá òun ṣọ́ba ní tọkọ́fà ní tọ́ya ni. ọlọ́mọ ìgbàgbọ́ kan lè mi jẹ́. ọ̀rọ̀ àwọn opposition party yìí ó ti tojú sún èmi o tábàdé ọ̀tún báyìí ká ní ká tiẹ̀ báwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn máa ṣe bí ẹ pé wọn mọ̀ wá rí àwọn náà ń pariwo àtọmọdé àtàgbà àwọn náà ń pariwo even àwọn ọmọ kéékèèké slogan àwọn náà tún ń sọ lẹ́nu. àmọ́ nǹkan tí wọ́n gbé fáwọn aráàlú o ìfẹ́ yẹn ti pọ̀ jù in fact ẹ̀rù ń bà mí o. ẹ má jẹ́ kẹ́rù bà yín ẹ̀yin kẹ́ wo ibo ni àti ṣánṣòkòtò wà ibi tí mistake wà ibẹ̀ ni kẹ́ jẹ́ ká wò dáadáa ká túnbẹ̀ ṣe tá a bá túnbẹ̀ ṣe ó dá èmi lójú wípé orin ayípadà ọ̀rọ̀ ayípadà ìlú náà ayípadà yes àwa la níṣẹ́ ṣe o àwa la níṣẹ́ ṣe àwa la wà ń power tá a bá ṣe ó ṣòro kan tó gba power mọ́ wa lọ́wọ́. Your Excellency. How are you? Ẹ pẹ̀lẹ́ bàbá. Your Excellency. Ẹ pẹ̀lẹ́. Ẹ jókòó. Yes, sir. Àwọn tó kù tí mo ní kẹ́ invite ńkọ́? Ó dàbí pé some of them máa bá wa ń bí báyìí. Bẹ̀tọ́ bá dé bá wa ń bí, ìkúlé á gbọ́, á sọ fún toko. Anyway, ohun tá a fẹ́ sọ náà ò tiẹ̀ pọ̀. A máa pass information yẹn fúnra wa ni. But inú mi ò dùn o. Ẹ̀yin ẹgbẹ́ wa inú mi ò dùn sí yín rárá. Ẹ mọ̀ yí pé àsìkò tá a nílò àwọn aráàlú ló tún ti dé yìí. Election ti ń bọ̀. Oníkálukú yín wá ṣàtẹ̀tẹ̀rẹ̀ oníkálukú yín kàn lọ jókòó ẹ̀kọ́ lọ ń gbádùn. Èyí tó máa lọ sí Àbújá, èyí tó máa wà ní Lẹ́kí, èyí tó máa lọ ìlú òyìnbó. Why that? Now, kí everybody wa ká padà lọ sí local government wa. Ká lọ tún wọ́ọ̀dù wa ṣe ní kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká súnmọ́ àwọn aráàlú. Ẹ lọ bá àwọn tó wà ní grassroots ẹ lọ bá wọn ṣe. Kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Àwọn la máa béèrè ìbò lọ́wọ́ wọn. Tó bá dìbò fún wa tán, ìgídá ẹyẹ fò. Wọn ò ní rójú wa ńlẹ̀ mọ́. Wọn ò ní rí ìrànlọ́wọ́ wa. Ṣé rò pé bẹ́ẹ̀ náà làwọn aráàlú gọ̀ ni? Ẹ wá o. Ohun tèmi máa sọ fún yín ni o. Oníkálukú wa gbọ́dọ̀ deliver word wa ní kọ̀ọ̀kan. Nítorí pé ohun tí àwọn aráàlú tí wọ́n kàn fẹ́ràn wa lásán nǹkan fi wúlò ju ọmọ ẹgbẹ́ mi lọ ó pọ̀. Wọ́n wo tọ́lọ́run mọ́ wa lára ni o kì í ṣe pé wọ́n gọ̀. Ẹ padà lọ sí wọ́ọ̀dù yín kẹ́ lọ tún bẹ̀ ṣe. Ibi tó bá kù sí kó ní kálukú wa lọ tún ṣe. Àwọn tá a bá jẹ ní gbèsè ẹ já lọ fún wọn. Ká ṣẹ̀tọ́ ká ṣe ohun tó yẹ ká ṣe ẹ jẹ́ amúnú wọn dùn. Ká lè ríbò lọ́wọ́ wọn. Ẹni tó bá wá kùnà tí ó deliver wọ́ọ̀dù ẹ̀ kó má retí appointment. I repeat, ẹnikẹ́ni nínú ọmọ ẹgbẹ́ tí ò bá ti deliver word ẹ̀ kó má expect appointment o. Ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ fún àrọ̀ tó bá gbọ́n. Mi ò ní fẹ́ kó wá dìgbà náà kẹ́ máa wá complain gọ́vnà àrójú ẹ̀ ńlẹ̀ kò fún wa appointment kò fún wa lẹ́tọ̀ọ́ wa. Tẹ́yìn ò bá ti ṣe ohun tèmi fẹ́ ẹ lè rí ohun tí ẹ̀ ń fẹ́ látọwọ́ mi. Gbogbo ohun tí mo dẹ̀ ń sọ fún wa yìí mò ń gbẹnu àwọn àgbà ẹgbẹ́ sọ ni o. Àbí bẹ́ẹ̀ kọ́ bàbá? Your Excellency. Kò jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ló ṣì jẹ́. Ó ṣe Your Excellency. Kó tó di pé sọ̀kalẹ̀ wa bá ń bí àwa náà ti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀. Àwọn náà mọ ibi tí nǹkan kù sí. Pé omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. And inú mi dùn pọ́n realize ẹ̀. You see,
problem ta ni pé àìkí ń fulfill promise wa nǹkan báyìí la máa ṣe ká ṣe ọ̀tọ̀ ní politics ọ̀tọ̀ ní governance gẹ́gẹ́ bí His Excellency ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ tó bá ti gba appointment tán ẹ̀tọ́ tó yẹ kán ṣe sí ward wọn ò ní ṣe wọ́n wá bẹ̀rẹ̀ sí lose interest omi á wá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu àwọn opposition á bẹ̀rẹ̀ sí tibẹ̀ wọlé which is not the best. èyí tẹ́ sọ yẹn inú mi dùn sí ìpè ẹni tí ò bá ti lè deliver award ẹ̀ kó gbàgbé appointment o ẹ ti pàṣẹ ń sìn kó ní káàkiri lọ win award ẹ̀ wá. kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. Your Excellency mo tún wá ronú kankan nǹkan tí mo actually ronú ẹ̀ ni pé actually mo ti gbé ìgbésẹ̀ yẹn but we continue. ìgbésẹ̀ wo. àwọn pátì kan wà tí wọ́n large tí wọ́n pọ̀ wọ́n lérò gbẹ̀tẹ̀rù wọn pọ̀ ẹ jẹ́ káwọn èèyàn kan darapọ̀ mọ́ wa tó bá darapọ̀ mọ́ wa nǹkan tó bá fẹ́ la máa fún wọn kò sí bí opposition kankan the major opposition kan tó fi máa ráyè lọ́dọ̀ wa no. nínú ìgbésẹ̀ tẹ́ wá gbé yẹn ṣe rò pé a máa rí positive result. gbogbo wọn náà fẹ́ jẹ́ gbogbo wọn náà ráyè ẹ̀yin ajẹ́ tẹ̀sẹ̀ bọ̀ ọ́ bá tẹ̀sẹ̀ bọ̀. ṣètì ríran ẹ wo bí àwọn àgbẹ̀ ẹgbẹ́ ṣe ń ronú kẹgbẹ́ yìí má bàa fọ́ kó má bàa wó wọn ń sùn tọ̀sán tòru kí ni ó ṣàwá youth kí ni tó ṣe wá tá a lè ronú tó jẹ́ pé fàájì nìkan la máa fi gbogbo ọjọ́ ayé wa ṣe. ẹ wo bàbá mo fún yín láṣẹ ẹgbẹ́ ìgbésẹ̀ yín àwọn pátì yẹn wọ́n máa fẹ́ tó bíi 5 sí 6. pátì yẹn tó 5. ẹ̀ta bá rí 3 nínú wọn tó bá darapọ̀ mọ́ wa ara iná kọ́ ni. plus ni Your Excellency plus ni. ẹ wo bàbá. Your Excellency. bàbá ṣe rí ọ̀rọ̀ tìbí ni wọ́n máa tẹ̀lé mi lọ wọ́n á gbé tẹ̀lé yìí. ẹ má gbàgbé àwọn tí mo sọ fún màmá yìí aláti ṣe tutù. àìmọ̀ dandan ni ẹ jẹ́ kí n kó páàkì gbogbo ẹ̀. kákó bẹ̀rẹ̀ ṣe ń sọ. ẹ bẹ̀rẹ̀ ní kíákíá tẹ̀lé yìí. all right gentlemen. Your Excellency. ẹ ṣe. That's good. ọ̀rọ̀ láti gbọ́ yẹn ẹ̀yin lè máa lọ màmá ránṣẹ́ sí i létà àní kẹ́ máa lọ. tó bá lọ wájú àtúpadà sẹ́yìn máa rántí pé oko tó láyé tó bá lọ wájú àtúpadà sẹ́yìn. ó kí ẹ̀yin èèyàn mi pé ẹ káàbọ̀ inú mi dùn pé a pè ẹ jẹ́ wa ọlọ́wà pọ́n yín lé ọ̀pọ̀lọpọ̀ kágbọ̀n o ìdí tí a fi pè yín kò ju pé mo fẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká fi kún lókun ká forí lórí ká mọ bá a ṣe máa gbélu ìdí èbúté ògo àwa rí i pé lọ́tún lósì igi kan ò lè dágbó ṣe àìkọ́wọ́ ìrìn ìjò òun ló fìyà jẹjọ ṣó ti yé yín tẹ́ bá darapọ̀ mọ́ wa ẹ mà ní regret o tẹ́ bá darapọ̀ mọ́ wa tá a bá jọ padà sí ipò gẹ́gẹ́ bá a ṣe ń aim láti padà sípò yìí mo ń fi dá yín lójú pé ẹ ní regret gẹ́gẹ́ mo ṣe sọ àá dà yín pọ̀ mọ́ àwọn alákòóso ni tá a jọ máa ṣe àkóso ìlú yìí àwa ò ní ṣe wípé a ní tẹ̀ládéhùn láéláé à ń ṣerú òṣèlú bẹ́ẹ̀ àwọn èèyàn mi wọ̀nyí wọ́n gbọ́n tẹ́ ń sọ ọdún ni wọ́n sí yín ọdún lẹ́yìn náà sí wọn à ń ṣàìmọ́lóko nínú òṣèlú ṣó ti yẹ tí a pè é fún nìyẹn ọ̀pọ̀lọpọ̀ kágbọ̀n o ẹ bá ṣe máa ṣe ká fọ́ọ̀sọ kájọ wà let's be together for the benefit of àwọn èèyàn wa nígboro àwọn followers yín wọn gbádùn ẹ̀yin fúnra yín ẹ gbádùn ṣó ti yẹ yín so nǹkan tí a pè yín fún òun náà nìyẹn
àbí. Honorable ẹ ṣe láti kí ọ̀rọ̀ honorable lẹ́yìn tí ẹ bá fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wa tí àjọṣepọ̀ wa tó dánmọ́rán tí ò sí ẹ̀tàn ńbẹ̀ tàbí àbòsí ẹ ní kábàámọ̀ pé ẹgbẹ́gbẹ́ wa ṣe o tá a bá ti padà sórí àléfà gbogbo yín pátá ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìpàdé tá a ṣe lénìí Ọlọ́run ló ní kẹ́ gbà fún wa àbí. bẹ́ẹ̀ni. kò jù bẹ́ẹ̀ lọ Honorable ẹ̀rọ nǹkan àlejò yín nìyẹn. Honorable a dúpẹ́ fún nǹkan àlejò tẹ́ gbé fún wa yìí mo dẹ̀ gbọ́rọ̀ tẹ́ bá wa sọ agbọ́lágbọ́yé ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹnìkan ń jáwádé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jẹ̀ mọ́ a padà lọlé a dẹ̀ lọ fáwọn èèyàn wa lábọ̀ ṣùgbọ́n mo fi ń dá inú ojú pé dídùn lọ́sàn-án oṣù àbọ̀ tẹ́ máa gbọ́ àbọ̀ tí ó dùn mọ́ wa. ṣé ibi tẹ́ parí ọ̀rọ̀ sí ó múnú wa dùn a dẹ̀ mọ̀ dájú wípé ìgbà tẹ́ fi padà wá èsì ayọ̀ la máa gbọ́. bẹ́ẹ̀ni ó tiẹ̀ ti dájú dúndùn lọ́sàn-án máa so látọ̀dọ̀ Ọlọ́run. ọ̀gá mi tọ̀ ṣé àwọn adarapọ̀ mọ́ àwọn ará bíi ni àwọn tó lóko wọn ti bàjẹ́. darapọ̀ wẹ̀ báwa ṣe ń ṣe báyìí ó ṣe ń ṣòṣèlú ni láwọn torúkọ wọn ti bàjẹ́ yìí ọmọ kan fẹ́ lò wánú ni kọ́bọ̀ wa fẹ́ gbé ọbọ̀ ẹ̀gbẹ́ ọ tètè bọ́ ọbọ̀ ẹ̀gbẹ́ ni. nígbà tẹ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ kí lárí àgbo lọ́wọ́ wọn sí. owó èwo owó tó dá ṣe ń sọ̀rọ̀ báyìí ṣó ń ṣòṣèlú ni ẹ̀tọ́ wa lágbà ìnà ọ̀hún ẹ̀tọ́ wa lélẹ́yìí àjẹgbẹ́mí ti kàlòkàlò dákun ẹ̀já kùjá ṣé kò wá ní lẹ́yìn. ẹ̀yìn wo ṣáàgbá rìsíìtì ni àbẹ́yà fọ́tò wa dákùjá lọ́jẹ́. ọ̀dà. IPP. àwa ara wa là wa. kárí ọ̀kábọ̀ sáàrin wa ó rí wọn ní àgbájọwọ́ báyìí láàfin sọ́yà. bẹ́ẹ̀ni. àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí. ohun abásìjọ rò báyìí gẹ́gẹ́ ní gún. kí ló dé tá à ní ilé wẹ́kọ̀mù ẹ bó o ṣe fẹ́ darapọ̀ mọ́ wa inú wa dùn àwa náà sì ṣe kíni àgbà yín wọlé ọgbọ́n kò sí ọ̀nù àtàwa àtẹwọ́ àtàwọn èèyàn rẹ àjọ ṣiṣẹ́ pọ̀ àjọ tún lù sí ibi táwọn aṣèré ń gbàlújẹ́ dé àwọn ajẹgúdújẹrá àwọn ọba yìí àjọ tún ṣe ń tíya ni ọgbọ́n àbí mo bí. bó ṣe rí nù ẹ káàbọ̀. ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín sà. kárí. nítorí pé a rí wípé olóòótọ́ ni ìdàgbàsókè ìlú yìí ó sì múmú lóòkan àyà yín ìyóò náà ló wú wa lórí pẹ̀lú àwọn ìyókù wa làwa rò pé olówó ní sọ̀rí olówó bọ̀rọ̀ kìíní a sì máa sọ̀rí ara wọn àti pé ìyà tó jẹ ọmọ ìyá mẹ́fà tí wọ́n fi kú sóko ẹgbàáfà a fẹ́ kó jẹ àwa náà nínú ìlú yìí láfi ní ká darapọ̀ mọ́ yín kájọ gbélú yìí lárugẹ kó lè bọ́ sípò àgbà tá a torí ẹ̀wà náà ni. ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí mo tún kí yín pé ẹ káàbọ̀ sílé. ẹ ṣeun sàn. inú tèmi dùn wípé ẹ rí i pé olóòótọ́ ni wá lágbára lọ́wọ́ Ọlọ́run ìlú yóò sì ní bàjẹ́ lórí wa torí pé tá a bá jọ sowọ́pọ̀ kájọ tún ṣe báyìí kí la fẹ́ fi ilẹ̀ fáwọn àrọ́mọdọ́mọ wa àbọ̀wò là wá jẹ́ fáwọn aṣíwájú wa ṣáà ní alájúlẹ̀ tó fi bàjẹ́ lórí wa ni kò ní bàjẹ́ lórí wa tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn mo kí yín pé ẹ káàbọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run àjọṣe wa kò ní bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀ ní kábàámọ̀ ẹ̀ẹ́dẹ̀ ní kábàámọ̀ pé ẹ darapọ̀ mọ́ wa iṣẹ́ ti yá o iṣẹ́ ti yá kò ṣeré níbo ní Moscow
orúkọ ẹgbẹ́ wa lẹ́ẹ̀kan sí ni IPP. Ẹ wá dá wa lóhùn wípé àwa ara wa là wá. IPP. Àwa ara wa là wá. It's a very good idea. Nítorí pé, yeah. Honorable. Ẹjọ́ ẹ má bínú. Àṣé báwo ni? Àmì tí wọnú mọ́tò mọ́ dúró nítorí tí mo fẹ́ rí fún important gan. Kí ló ṣẹlẹ̀? Ṣe rí àwọn other parties tán wá join wa yẹn. Wọ́n ti padà lọ join opposition party o. Wá. Wọ́n lọ sí IPP. Wọ́n ti wá bẹ́ẹ̀. Kódà wọ́n ti búra. Wọ́n ti lẹ̀dí àpòpọ̀ gidi. Débi pé tí IPP náà máa ṣe. Ohun tí mo mọ̀ tí mo fojú mi rí tí mo tún gbọ́ ni. Kí ni mo gbọ́ tẹ̀ ń sọ? Bẹ́ẹ̀ni. Ní àdúró owó tí wọ́n gbà lọ́wọ́ wa. Politics. Tó ẹ̀nà ṣe ní it's a dirty something. No. This is mi ò tí gbọ́. Mo gbọ́ ni mi ti gbà. Bóyá jẹ́ ni ẹ̀mí àwọn kẹ́mi ò ní mọ́fò ẹ̀mẹ́ntẹ́ ní owó yẹn ló ń dùn mí. A máa ń láti gbowó yẹn padà. Ẹ wo honourable mi ò lè sùn láti bí ọ̀sẹ̀ mélòó kan sí lórí ọ̀rọ̀ yìí. Mo yẹ fẹ́ gbé kalẹ̀ fún yín torí mọ̀ pé ó máa dùn yín gan. Alágbe. Sá. Alágbe. Sá. Kò sí problem. Ara nǹkan tó ń pè ní politics nìyẹn. Nǹkan tó ń pè ní politics nìyẹn. Politician. Kì í bọ́dà rárá láti betray ara wa in any way. Whatever the cases may be, kò lè lọ bẹ́ẹ̀ o. Kò ní lọ. Kò lè lọ bẹ́ẹ̀. Ẹ̀sà n tó fi búra háyè o. Ó wà gan, ó ṣe ṣàngó náà lò. Ọba lo oògùn. A máa re-strategize ni. Kán lo Ọbàtálá. To understand things. Àgbo ló máa jáde yẹn gbẹ̀gbẹ̀. Don't worry about that. Ẹ má tètè sùn lẹ́nu. Máa pè é títí 1:32. Má worry. Oorun kò sóorun. Mo gather information seriously. Bẹ́ẹ̀ tí ẹ rí. Wo alami tó ń ṣe ẹ̀ ṣáà máa ṣe lọ bó ṣe ń ṣe lọ rẹ̀. Ọlọ́run á fún mi ṣe. Okay. Alágbe, I trust you. All right. Okay. All right. Thank you. Ṣé ìwọ gbọ́ báyìí? Mi ò lè sọmọ láti Àwọn èèyàn máa gbèrò. Oorun kẹ̀. Ní àdúró òbítíbitì owó yẹn. Ṣé báyìí lè rí? Àṣeyàn rà dáadáa báyìí ni. Ẹ̀dẹ̀ dánrú eléyìí wò tán. So mítìn tá a ṣe wá tàn wá ni. Ẹ wá dúró nídùú yìí pé ẹni tá a ní kó kíni lẹ́yìn lọ fẹ̀gún sọ́wọ́. Ẹ wá lọ bá tiwa jẹ́ lóbẹ̀ yìí. Pẹ̀lú gbogbo owó tá a gbé fún yín. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ wo ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. N tó lè mú yín safe pátápátá ni kẹ́ gbé owó yẹn padà. Bí bẹ́ẹ̀ kọ́ you are in trouble. Bẹ́ẹ̀ni. Ṣé rí gbogbo surrounding yìí? Táyà ti 130 petrol tó máa fi sun yín. Tó bá sun yẹn pè mí ní ọmọ àlè. Mo ti bẹ̀rẹ̀ politics látàyè owó ẹ̀tì ẹ̀ ni. Ó dẹ̀ sì wà lára mi. Ẹ̀dùn náà o, ṣe rí gbogbo ẹni tá a bá dúró kiri lẹ́yìn tó fẹ̀ gún ọwọ́, òòsà tó bá lè gbè mí, kó ṣe bí wọ́n ti bá mi ní o. Mọ̀nà. Bẹ́ẹ̀ni. Kí ló ń ṣe Alágbe? Owó òrùn ni. Inú ń pè mí gbogbo ohun tó ń sọ ìjà ti ní. Mò ń wo eré àbí tí màá bá yọ sí wọn. Ẹ wo inú ṣe ń bí mi lọ́wọ́. Ó máa ṣe ló máa wí. Anyway, yes. Ẹ mú àlùmọ́ káwọ́dé mi o. Kí ló dé? Owó òṣèlú. Lẹ́wọ̀n múra kẹ́kẹ́ síbẹ̀ ẹ fún mi proof gbogbo owó lọ yín. Àti sọ̀ṣẹ̀lú ìtọ́jọ́ mẹ́ta mọ̀nà. Kí ló dé? Ó dẹ̀ ní ṣe oríire fún nǹkan tó sọ yẹn. Èmi ló ń bá sọ pé ẹ ti ṣòkò ìṣẹ́ wọn. Èmi ló ń bá sọ fún ìṣẹ́ ọ̀rọ̀ sórí tí mo bá fún ẹ máa sọ fún ẹ dìde kàlọ́ ní gbogbo ẹ̀yin ẹ ṣáà máa wọrí. Alágbe ayélujára lọ. Téèyàn bá ti ṣiṣẹ́ ó yẹ kó jẹ́ gbádùn. Ṣé fẹ́ gbọ́? Àwọn pátì kejì ọ̀yìn mọ́ nǹkan kan ẹni tó máa dákún jọ́ọ̀bù ló máa pọ̀ jù nínú wọn. Ṣé fẹ́ gbọ́? Béèyàn bá ti ṣiṣẹ́ takuntakun ó yẹ kó create time tó máa fi jẹun jayé. Ó ṣe wà nìyẹn.
ọgbọ́n àwọn pátì wà yẹn. ẹgbẹ́ yóò ní bàjẹ́. orí wọn ti yí ìròmí tó ń jó fún pátì eléyìí èmi ní tí mo wà lábẹ́ omi rè. alágbe tiwa. alágbe. tó bá di dọ́ọ̀bù ẹlòmíì á larí mọ́ ọ̀sà ni. idán gangan alágbe idán gangan. wọ́n pèsè transformer. wọ́n gan mọ́ náà. Abíọ́dún alágbe 1. Abíọ́dún alágbe 1. ẹ pẹ̀lẹ́ madam. ayọ̀ ń lòdì. àkó àpérò. ayọ̀ ń lòdì. àkó pàdé. àkó àpérò. àjọ òtú o. àjọ òtú ò ní kọjá. ẹ ṣe o àwa náà wá ṣèpàdé kan bí. bóyá kẹjọ ìwà tó bá ṣe tán. àwọn pàtó. Okay. ẹ pẹ̀lẹ́ madam. ẹ ṣe o. alágbe 1. ẹ wọlé o. ẹ káàbọ̀. ẹ jọ̀ọ́ please gbọ́n tọ́lẹ̀tì wọn wà mí. kí ló ṣẹlẹ̀. ooru mímú mi wá gan-an wọ́tọ̀ lórí. lẹ́nu gbàwo sí gbàwo. ẹ̀yìn ti ẹ̀kọ́ ìgbẹ́ this time ìgbẹ́ gbọ́n mi wá straight ní ẹ̀ńbẹ́ toilet. àmọ́ Mrs. Bọ́lájókò Williams kí ni nǹkan tẹ́ fẹ́ kí n ṣe gangan. Excellency ẹ mọ nǹkan tí mo fẹ́ ẹ ṣàánú mi gẹ́gẹ́ bí abiyamọ ẹ má jẹ́ kí n ṣopó ọ̀sán gangan ẹ jọ̀ọ́ ẹ bá mi tọkọ mi sílẹ̀ ẹ jọ̀ọ́ àṣìṣe ni ẹ jọ̀ọ́. ẹ kàn wá bí ẹ ń bẹ̀ mí tó bá jẹ́ wípé ọmọ mi tí wọ́n jí gbé ó kú sí ọ̀dọ̀ ọkọ yín ṣé bẹ́ẹ̀ ṣe máa bẹ̀ mí náà rè. Ọlọ́run ò ní jẹ́ kó ní kú. ọmọ tèmi ò tiẹ̀ ní kú ikú kan àfi yíyè lórúkọ Jésù. Mrs. Bọ́lájókò pẹ̀lú gbogbo ẹnu yín pẹ̀lú gbogbo gìràgìrà tẹ́ ń ṣe mo mọ̀ wípé ẹ̀yin gangan lè máa lọ advice ọkọ yín kó jí ọmọ mi gbé but ẹ jí ọmọ mi gbé lórí kí ni náà kí là ń jádù kí ni ò kí ń tọ́ nílé ayé ìyàfọ́lá Ọlọ́run náà bẹ́ẹ̀ni ẹ wá jí ọmọ mi gbé nígbà tí ẹ jí ọmọ yẹn gbé ǹjẹ́ èèyàn understand irú trauma tẹ́mi go through nígbà yẹn ọmọ tẹ́ jí gbé gangan presently as we speak ǹjẹ́ ìmọ̀ bí state of mind ẹ ṣe rí ẹ wò ṣe bẹ́ẹ̀ mọ̀ gbogbo trauma tí ẹni tí wọ́n bá jí gbé tó máa ń ní ẹ mọ̀ gbogbo nǹkan tó máa ń tẹ̀lé lẹ́yìn àkódá o ṣé bá bí ọmọ lẹ́yìn náà ẹ wá ń bẹ̀ mí ẹ̀bẹ̀ rẹ bẹ́ kílẹ̀ ń bẹ̀ mí ṣe fẹ́ mọ̀ pé jẹ́ òsì lọ́wọ́ mi mọ́ ó tún wà lọ́wọ́ ìjọba náà. mo mọ̀ but mo mọ̀ pé ó sì ní nǹkan tẹ̀lé bá mi ṣe sí bọ̀ gẹ́gẹ́ bí ipò yín àtàgbára yín tẹ́ bá sọ fún ìjọba pé ẹ ṣẹjọ́ ọmọ ìjìyà ọkọ mi á dínkù ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ jọ̀ọ́. ẹ wò ṣe fẹ́ gbọ́ ẹ má dára yín láàmú ẹ má yọra yín lẹ́nu ìjọba wọ́n máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bó ṣe kó ṣe ìwà burúkú lọkọ yín wù ẹ jẹ́ kí wọ́n fèsì rot ẹ jẹ́ kí wọ́n fèsì consequences ìwà tó wù. ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó. Mrs. Bọ́lájókò Williams ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ jáde kúrò nínú ilé. mi ò lè jáde o ẹ má jẹ́ ń jáde ẹ jọ̀ọ́ má jẹ́ ń jáde o ẹ má jẹ́ ń jáde o àìsàn yìí ṣe má jẹ́ ń jáde ẹ ṣàánú mi àṣìṣe mi ẹ jọ̀ọ́. ọmọ pé ń tó tini lójú dolè lọ ìwà tó wù ìwà tó burúkú gbà ní lórí òṣèlú àtiwá sọmọdọmọ mùsùlùmí àwa ń gbọmọ àjí ọmọ rẹ ní gbé àwọn tá a sì fẹ́ fi lórí náà nù o. ẹ wò dájú èmi náà ò sí in support ìwà tọkọ mi wù rárá àtọ àmọ́ ká dúpẹ́ wípé ẹni tó gbẹ́ kò tó gbẹ́ jìn ẹni tó dẹ̀ jìn sínú ẹ̀ náà kò dá lápá. ẹ bá lọ jẹ́ lọ́mọ ọdún mọ́bẹ̀ ní kó kúkú kán lọ́rùn. kò ń ṣe bẹ́ẹ̀ ẹ wo mo mọ̀ pẹ́yìn náà ni mo lè wá bá tẹ̀lé bá mi báládé sọ̀rọ̀ ẹ bá mi bẹ̀ kó jọ kó ṣàforíjì
kó má jẹ́ kí n dopó ọ̀sán gan ejò sá. nígbà wítọ̀ ń tẹ́wọ́ pẹ́ nísìnyí nígbà ọkọ rẹ̀ di gbé tó ń gbé tá ń gbọ́mọ lọ́mọ ò tẹ́wọ́ ń gbà náà. ẹ má bínú ẹ̀bẹ̀ náà ni mo máa bẹ̀ yín tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà tẹ́ni o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi bẹ̀ kó ṣàánú mi. orí bàbá torí epo jésù á torí iṣu jẹ́po wọ́n kúkú láì lọ́mọ bú fẹ́ kó ń pa jẹ amọ́rọ̀ yìí ò sí lọ́ mi wọ́n pe ọmọládé ń bá a sọ̀rọ̀ ń bẹ̀ dáadáa ọwọ́ kù sí lọ́wọ́ ntọ́ba tí wàá sọ ń ó jẹ́ ọmọ gbọ́. ẹ ṣe gan. dídé. sí tó bá lò wájú á tún padà sẹ́yìn. ìgbà a máa dá ní ìdá. my able leader mo máa ń gbádùn yín gbogbo ìgbà ṣé tí n bá ti ń wò yín báyìí ọkàn mi máa ń balẹ̀ inú mi máa ń dùn ara mi máa ń yá gágágá torí mo rí i pé ibì kan náà la ṣe máa ń ronú sí bákan náà ni ronú wa o òótọ́ náà máa ń sọ pé ìrònú àwọn aṣèrè ni òkè ń papọ̀ ọkàn mi máa ń balẹ̀ ṣé ẹ rí ní tẹ́ ẹ sọ yẹn gẹ́lẹ́ ẹni tẹ́ ẹ mú yẹn ibẹ̀ lọ́kàn tèmi náà wà tó bá jẹ́ pé òun kọ́ lẹ̀ mú ni fún ìgbà àkọ́kọ́ èrò wa ìbá yàtọ̀. my leader ẹ wo gbogbo ara ni mo fi sí ó sàn lẹ́ẹ̀rin wọn ó sì gbé pẹ́ẹ́lí ń tiẹ̀ ọmọ ni. ṣe mọ̀ pé nínú àìdá bíi 2 sí 3 ìkan òye yóò yàtọ̀ síra wọn eléyìí lè fi nǹkan kan báyìí gbé àwa rí i pé nínú gbogbo wọn òun ló kójú òṣùwọ̀n. ó náà là á lò ó náà ó sì ràn wá lọ́wọ́ kò sì ní dójú tì wá àmọ́ ò á wàá sọ fún un kì í ṣe pé yóò débẹ̀ tán ní ìwà tí kápá sókè tí ó ju àwa tá a fi síbẹ̀ la á yọ ọ́ o. bẹ́ẹ̀ ni. kò lè yẹ àdánwò ní tó láyé sí tó bá lò wá. ọmọládé sà yóò kú dáa fún ọ. àmín. àwọn bàbá mi ní mọ ọkùnrin kan wọn ní ìwọ jẹ gbà o ìwọ jẹ gbà àbáfirú èyí ṣèwọ ìwọ jẹ gbà o ta ni wọn ó sì rú ẹ fún tí ò ní bara jẹ́ àmọ́ ká tún dúpẹ́ ẹni ọgbẹ́ kòtò ọgbẹ́ jìn ẹni ó sì kó sí kòtò ọ̀dá lápá ó jébùrẹ́ ọ dákun nítorí abiyamọ ó tún wo tẹgbẹ́ wa yìí ọba ń dáríjì Bọ́lá Jókòó nítorí Bọ́lá Jókòó ṣe ó burú jáì àmọ́ tẹ́gbẹ́ wa ní kó ro ẹ má jáwọn àtìláwí ó ti bí eléyìí mú wa o kán máa pé kọ̀ tán kán máa pomi tán lẹ́yìn ẹja ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ìfẹ́ ìsì ń jọba láàrin wa mo forí ẹgbẹ́ bẹ̀ ọ́ mo forí ọmọ náà mo fi bẹ̀ ọ́ mo tún wá forí ara mi náà mo tún fi bẹ̀ ọ́ dákun. bàbá Bọ́lá Jókòó yàn mí jẹ nítorí pé mo jẹ́ obìnrin àmọ́ kò kí n ṣẹjọ́ ẹ o kò kí n ṣẹjọ́ ẹ rárá. mọ̀rọ̀ bá òun ọmọládé mọ̀rọ̀ bẹ́ẹ̀ obìnrin wẹ̀ ta ni ó fojú obìnrin wọ̀ ìwọ obìnrin bí ọkùnrin obìnrin takuntakun gbọ́ ìtọ́sẹ̀lẹ̀ wẹ́rẹ́ yìí bí ìbáṣepọ̀ kan akọni tó ní ó tó kéèyàn ọba nǹkan jẹ́ kéèyàn ọba lẹ́jọ́ kọ́ bọ̀nà jẹ́ ṣùgbọ́n torí pé onífẹ̀ẹ́ ẹgbẹ́ yìí ó sì jẹ́ni tó gbójú tó gbóyà ìní òjì àmọ́ lára rẹ̀ ìyẹn bara jẹ́ ni dúpẹ́ pọ̀ bara jẹ́ mo forí abiyamọ mo fi bẹ̀ ọ́. mo ti gbọ́ nǹkan tẹ́ sọ tó bá di lọ́la lágbára Ọlọ́run máa lọ sí police station máa dẹ̀ rí dájú wípé àríyànjú. n tí mò ń fẹ́ náà nù
n tí mò ń fẹ́ nù ọmọ pé ó yẹ ká ṣe ra wa lọ́kàn ẹ má jẹ́ wọn ó ṣe kà á tán wa yóò dà fún ọ mo dúpẹ́ lọ́rẹ́ ó sì jèrè ẹgbẹ́ yìí. mo ń sọ káfóyè ló gbà kókó tó. gómìnà mo wá gbọ́ mọ̀ràn ni gẹ́gẹ́ bí ọmọ ìyá sọ pé gbogbo ayé ìlú mọ̀ pé ọmọ ìyá kan náà lèmi rẹ̀ bẹ́ẹ̀ni olójú òsì ní yadúlẹ̀ kí tàlùbọ̀ ṣe kí ni kókó gbogbo wa la mọ̀ pé ọlẹ́mìí ṣe dáadáa fún ìlú yìí àmọ́ àwọn jẹgúdújẹrá tó kó sọ́dọ̀ àwọn ni wọn ò jẹ́ kí gbogbo tó ń ṣe yọ àwọn nìka àbọ̀gbọ́ n sì ní yájú kalẹ̀ kí tàlùbọ̀ wọ́wọ́ kẹ́nìkan wá sí ọ léṣe fún àwọn òní faramọ́ torí ìdí èyí ìbò ní ń bọ̀ yìí ìbò tí sì ń bọ̀ yìí tọ́lọ́ ń bá ṣe tí wọ́n bá ní ọwọ́ lé ẹlẹ́ẹ̀kejì alihamdulilayi àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àmọ́ tó bá wá bọ́ sẹ́dà kejì dákun kó gbá ọ̀rọ̀ akẹ́rù ọmọ àbọ̀ lé ilé sami jòjò rẹ̀ lọ káwọ̀ orí ọba yìí ó dùn máa n nífẹ̀ẹ́ kẹ́nìkan máa wá kẹ́nìkan kó máa wá tí ọ́n tìkùtì kó máa tí ọ́n tìkùtì kí wọ́n máa lùlù máa jó lọ ń wẹ̀ yẹn n nífẹ̀ẹ́ o dákun ìmọ̀ràn ni mo mú wá fún ọ gẹ́gẹ́ bí ọmọ ìyá dákun mo lò. ẹ̀gbọ́n mi ẹ ṣé ẹ kú àdúrótì ẹ kú àtìlẹ́yìn ọlọ́run ní báyọ̀ wá jẹ́. àmín àmín. wọ́n ní àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí tó bá dénú ẹ̀ àdòdìdà. Agajoko Jọ̀máyé mi ṣubú Aga oe There's something we don't know. Wọ́n kí ló dé tó rojọ́ mi kiri náà? Kí ló dé tó rojọ́ mi kiri? Kí ni mo rà nígbà yìí náà? Rojọ́ ẹ kiri. Kí ni mò ń rò lẹ́jọ́ ẹ? So gbogbo tó ń sọ káyọ̀ má support mi pé ká má dìbò fún mi kí má lè bá jẹ gọ́vnà. Wọ́n sọ mi pé ìyàwó mi ò fẹ́ràn mi mo dẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ o dẹ̀ fi ń hùwà. Kí ni mo ṣe fún ẹ? O lérò pé o lè jẹ gọ́vnà àbí? O ò lè jẹ gọ́vnà Ládé làwa ń tẹ̀lé. Ládé wo? Ládé lèmi tẹ̀lé. Mo rò pé orí ẹ gbalẹ̀ ṣá. Kò sí nǹkan tó ṣe orí. Jẹ́ kí n sọ fún ẹ tí mi ò bá jẹ gọ́vnà o ò lè jẹ first lady o ò lè jẹ first lady. First lady afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ. Kí ló ṣẹlẹ̀? Èmi ló fẹ́ fi first lady tù lójú. Ṣó rò pé mi rí ẹ bó ṣe ń promise obìnrin pé òun ló máa ṣe first lady òun ló máa ṣe kinní kan tó máa nà mí bí ẹni lu bàrà ìwọ ò yẹ ní gọ́vnà o ò lè jẹ gọ́vnà láíláí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Tí mi ò bá jẹ gọ́vnà yẹn lójú ẹ máa jẹ lẹ́yìn ẹ. Ẹ máa jẹ́ kí n máa rí. Agajoko Jọ̀máyé mi ṣubú Aga o. Kí lórúkọ ẹgbẹ́ wa? IPP ẹgbẹ́ amúlùmọ́ ìjìnà Afẹ́nifẹ́re ẹgbẹ́ tí ò wúlò ẹgbà síta. Ẹgbẹ́ wa o. IPP ẹgbẹ́ amúlùmọ́ ìjìnà Afẹ́nifẹ́re ẹgbẹ́ tí ò wúlò ẹgbà síta. IPP. ẹ jókòó ẹ kú ọ̀rọ̀ ẹgbẹ́ gbogbo wa la jèrè a sì fèrè jẹ̀kọ bẹ́ẹ̀ bá wo ẹgbẹ́ wa yìí ẹ rí i pé òótọ́ ọ̀nù là fi bára wa ṣe inú kan àti ìṣọ̀kan là sì fi yàn wọ́n lóyè wa àwọn mẹ́ta ní ń du gómìnà nínú ẹgbẹ́ wa yìí ọ̀kan ti ṣàṣeṣe mọ́ṣe ń bẹ lọ́wọ́ àwọn ìjọba ń fi mú dánni lọ́wọ́
that means he is out of the race. Yes. Torí ntẹ́yìn ọba nígbà lólówó tálíkàlì yẹn ti kọ́. Nígbà táwọn mẹ́ta tí wọ́n ń dupò tọkàn ti jáde ọkàn méjì ó kù Ìyáàfin Ládé. Bẹ́ẹ̀ sì ń ṣe ń wo Ìyáàfin Ládé yìí ọmọlúàbí ni. Bẹ́ẹ̀ni. Gbogbo aláṣì mọ̀ wípé èèyàn tó ṣiṣẹ́ takuntakun fẹ́ gbé wa yìí ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ló sì kún arákùnrin Fákúnlé. Bẹ́ẹ̀ni. Àmọ́ àwa àgbààgbà ẹgbẹ́ àti foríkorí. Àfikúnlùkùn. Àwa pè Ìyáàfin Ládé àti bá sọ̀rọ̀. Ẹ rí pé àwọn obìnrin wa mọ́ bọ́ọ̀ fọkùnrin. Bẹ́ẹ̀ni. Àti bá sọ̀rọ̀ ó sì ti gbà láti ṣe igbákejì gómìnà. Pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wa. Pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wa. Rí bàbá òbí lè sùn. Pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wa. Lóòótọ́ ni kò sí rọ́nú orin tó ọkọ̀ ohun pàtàkì lẹ́yìn obìnrin wa àwa náà sì mú yín pàtàkì pàápàá jùlọ Iron Lady ó ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ yìí ó lọ́gbà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin ó sì gbà sí lẹ́nu nígbà tá a ti wá rí gbàkejì gómìnà sẹ́mọ̀ pé gómìnà ló kù sẹ́mọ̀ pé arákùnrin Fákúnlé nìkan ló kù lẹ́hùn. Pàtàkì lọ́kùnrin ẹ máa tọ́jú wa. Pàtàkì lọ́kùnrin pàtàkì ní gbogbo pàtàkì. Ìyáàfin àbí abilékọ Fákúnlé ẹ fẹ́ sọ̀rọ̀ ọ̀dàjà gbọ́. First lady to be. IPP. IPP. Àlẹ́ mo kí gbogbo ẹgbẹ́ o. Ẹgbẹ́ IPP ò ní bàjẹ́ o. First lady please bó ṣe jẹ́ kí n dúpẹ́ fúnra mi. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹjọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sẹ́yìn ìbáyé. Fákúnlé jẹ́ kó sọ̀rọ̀ ọ̀rọ̀ progress náà ni. Sáà máa ẹ dákun àkíyèsí kékeré kan ni mo fẹ́ pè wá sí o. Mi ìbá ní kẹ́ ẹ jẹ́ ká fi ojú fínlẹ̀ dáadáa ká fi ojú wolẹ̀ dáadáa ká tó mọ ẹni tá a fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì gọ́fúnọ́ṣìp o. Ká má lọ yan ẹni tó máa nà ìyàwó ẹ̀ pàápàá lójoojúmọ́. Ṣé mọ̀ pé tá a bá yanrú ẹni bẹ́ẹ̀ ìlú ó dàrú. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí tí n bá bọ́ gbogbo ara mi lẹ́ẹ̀bá gbogbo yóò pariwo ẹ wo gbogbo ojú mi. Ó ti nà mí gbogbo tí bá ṣí ara mi kalẹ̀ gbogbo yá la kò yẹ lẹ́ni tẹ̀lé fi jẹ gómìnà o. Ṣé ẹ rí wọ́n tún ti bá yàrá ẹ pé o ẹ pé ṣe Fákúnlé 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 ọdẹ tó règbẹ́ tó lòun fi fìlà ọmọ èkúté mẹ́fà ọwọ́ wọlé ó tún tẹ mẹ́fà pa bójú ọba tó tẹ gàn ojú tó ti lé. Ẹjọ́ ẹ má bínú jàre leader ẹjọ́ leader ẹjọ́ ẹ̀yin lẹ́sìn máa káàdì ẹ̀. Hello, excuse me Fákúnlé o ṣeun tó wrong. You are a man. Let me be sincere with you. You are a disgrace to all men in the whole world today. Lójú leader lójú gbogbo ẹgbẹ́ o fẹ́ nà ìyàwó ẹ̀ kí ló ṣe sọ tó bá jẹ́ mi ni you calm why dey explain later. N tó dùn ló sọ náà mo délé jà mo délé. Fákúnlé Fákúnlé ẹ̀mí ló mú
ó pẹ́ tó ti ń pè tó àtóbi mẹ́rin. kí ló dé ṣé bẹ́ẹ̀ náà ló tètè máa ń gbàgbé ọ̀rọ̀ àbó rántí ọmọ iléèwé sí ipò yẹn tí ò tí ì bàlágà tó fi tipátipá bá lájọṣepọ̀ ń lò pé èmi àti lídà yìí lọ́lọ́run fi ṣe gàrí tí à fún o mọye ìrìn tá a rìn ká tó rí tẹ̀ mọ́lẹ̀ ni o tún wá kíyàwó ẹ̀ mọ́lẹ̀ lójú wa ń bí òun nà á ó bá jẹ́lu èbó ni ẹ̀wọ̀n ló kù sí. ẹ̀wọ̀n ni kúnlé tó bá jẹ́ pé ńgbà tí mo wà ń sàn gòdì nígbà tí mo sangun dáadáa ó yẹ kémi rí ọkàn sẹ́ni. lílẹ̀ ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ láàrin ẹgbẹ́ ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ lẹ́jọ́. irú àdúgbò wò lé irú wọ̀ sí wò lé mo wà ń jòkó ọ̀fẹ́ mọ̀ níyàwó ẹ̀ a jẹ́ pé pípa sí pé oyin obìnrin olómi ni ọmọ ti gbà lójú. a ti pa. ṣe jàre please máa kọ́ ẹ̀ tẹ́fì ní má débẹ̀ máa wọ̀. ó ṣe lára ẹ̀. nígbà òtítọ́ a máa yanjú ẹ̀. IPP bí n ti ń sọ bọ̀ gómìnà lókútà ń wá. ọ̀dà. bóyá ká ọkùnrin ní ẹ̀kú tí àbí ọ̀rọ̀ tí kọjá lórí yẹn. ọlọ́run jẹ́rìí fúnadé àní ká wá kárí yìí. ká má tó padà sẹ́yìn. Kasimu bọ́yì. kárí orí rẹ̀ ọkàn kì ọkàwé. mo kàwé sá. ìwé mélòó ló ti ẹ̀ka. àmú ní school start sá. school start. ó lọ school. school start ló lọ school. ó parí ó ṣáà parí school start yẹ. ó ní school start. ọmọ nǹkan kan come back náà pé ohun tó sáré wà ní rọ́ọ̀nù. àwọn olóyè kan bí wọ́n sọ. kò gbé bò. ṣé ẹ̀yin. Kasim stand up. Kasim walk this way. Kasim you can go. Wait, come back. What is your name? My name is Kazim Ademola, sir. Your name is Kasim Ademola. Mo ṣe o, ọ̀tẹ̀ ni epo dù ọ̀yà. Bá a kọ́lé, tá a faná sí, tá a ṣe lọ́ṣọ̀ọ́, ọ̀tẹ̀ ni a ní ọkọ̀ kìíní kan kékeré kan báyìí. Ibẹ̀ lọ́mọ yìí ò gbèbú. Leader. Kíni? Leader. Kíni? Leader. Kíni? Ẹjẹ́ àfẹ̀sọ̀ ṣe o. Kò gbé èbó o. Kò gbé èbó. Èbó mélòó ní school start gbọ́ ṣé yóò mọ̀ dójú sí wa. Ẹ̀jẹ̀ gbọ́dọ̀. Ẹ̀ ń tẹ́bi tí gbákejì gbé. Ẹ̀jẹ̀ gbọ́dọ̀. Mọ́nù mi, mọ́mọ́ jẹ. Mọ́nù mi. Ẹ ti ṣe. ẹ má jà máa kó sí. Ẹ ti ṣe. olórí ló gbọ́dọ̀ sọ̀rọ̀. Ẹ ti ṣe. kò lọ sí yóò lọ ẹyẹ kọrin grammar school. Bẹ́ẹ̀ bá fẹ́ lé lórí bẹ́ẹ̀ sọ fún mi. Bẹ́ẹ̀ bá ní kí n sọ̀rọ̀ ní mọ́ kí n kò fún yín. Mò ń sọ̀rọ̀. Àti hun àti hun àti hun ọmọkùnrin láàfún ní tíkẹ́ẹ̀tì gómìnà. olórí ogun lógún lójúkọ òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe ìjókòó dùn ó dùn mọ̀ràn yìí ṣùgbọ́n ká fòye ló gbà ká lè ráyè gbé. ká fọgbọ́n láyé ọgbọ́n ló ní tọrọ fi ń lolú ọ̀ràn tó fi pẹ́ o. fòye máa ṣo
Yeah, mo ti sọ fún ẹ, that's all I can do. Okay. So, no body. Checking. Guys, or later. Yes, I'll talk to you about it. More like Ashoto. Thank you, sir. Oh, fine. Thank you, sir. Arnie. Oh, they checking deshe. Yentare deshe solo. I don't understand. See, sorry. Láti ìgbà tí mo ti marry, mi ò wo obìnrin mi rí eléyìí nígbà àkọ́kọ́ tí mo máa wo obìnrin torí ti ẹ̀dẹ̀ ni mo fẹ́ dẹ́ṣẹ̀ torí ti ẹ̀. Mi ò rò bóyá mo lè ṣe nǹkan tẹ́ ń sọ yẹn. O lè ṣe. Because kí lẹ fẹ́ káwọn other staff máa sọ? Ọ̀rọ̀ rẹ̀ ló máa sọ. Tó bá tiẹ̀ jẹ́ kí mo jẹ́ PA yín sìn, màá sọ pé ó máa work. Mo get me. Mo ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ ní wípé o smart ju mi elérò lọ. Tó bá jẹ́ pé o jẹ́ PA mi, o lè work. Ọmọ kan, I'll work things out. Wọn ò ní suspect anything. Ṣé o ti yẹ? Kò fi dé mi. Ìwọ ṣàkọ́ ti sọ fún mi pé o máa ṣe. Jẹ́ kí n lọ máa rò. I'll get back. Get back to me before close of business. So fast. Mi ò lè mọ mọ́ra mọ́. Ó ṣe fi sára kú ní ìdẹ́ṣẹ̀ mo ti bá dán Ọlọ́run àfàwé ẹ̀ṣẹ̀ mi yá. Àárín méjì ìta gbangba ọrùn ọ̀yẹ̀kú. Àní ẹ́ ta ló já mọ́ níbo ló ti ń bọ̀ tó lọ́kùn. Èmi lárúgbó ọdẹ tí ń folúgbò. Èmi làgbàlagbà ọdẹ tí ń wá ògòǹgò látọ̀. Iná kékèké ni tọ́ọ̀gùn lè pa o. Bí iná bá bínà yàtọ̀ yóò jókòó yóò tó kara wọn. Látàrí tó fi lọ́rùn o, ìlú òdì mẹ́ta ló wà o. Àkọ́kọ́ ní ayé ta wáyé o. Èkejì ní astral world, agbẹ́nìméjì ayé àti ọ̀run. Ẹ̀kẹta láyéráyé ọ̀run àṣàtì, ibi tí kálukú ti gbà ìdájọ́. Ọmọ ògèlè lakọ́lé mú fi yọ. Agbára gbákúgbù sinimá tó lálejò. Iṣẹ́ bàbá iṣẹ́ ni ó ti jáde sórí YouTube. Àwòtún kò ní o. Sinimá tuntun ọmọ nkẹlẹ etí sẹsẹrẹ ní mú wọn wọgbó òròǹgbòdù ọsàn wọn wọ síjù ẹni búburú wọgbó ìwà rẹ̀ ń tọ̀ lẹ́yìn gẹrẹrẹ àrígbẹdẹ ní ọdọlẹ igbó biribiri òkùnkùn birimu èèyàn tó mọ̀ sí òkùnkùn kó má dóṣùpá lóró lójijì ni wọ́n pòórá lọ sí ìlú òdì kejì láti ìlú òdì kejì lẹ́yìn 50 ọdún 50 years wọ́n bára wọn nílùú òdì kẹta irú ikú tí ó pa ni a ò mọ̀ ọjọ́ wo la ó kú a ò mọ̀ ibi tá a kù sí kò sẹ́ni tó yé tá a bá kú tán bò là ń lọ kò yẹ nìkankan nǹkan mẹ́rin yìí tó bẹ̀rù adẹ́dà ló fi yẹ ká gbáyé ṣe rere àjálẹ̀ ni wọ́n rò pé wọ́n ti ń bára wọn wọn ò mọ̀ wípé ayé mìíràn astral world ni wọ́n wà tí wọ́n ti ń jìyà ẹ̀ṣẹ̀ gbogbo asúlù kan ló ìkà ẹni bí afẹ́rúgbà bùkún alọ́nilọ́wọ́gbà oníjìbìtì ó lè olórí ayé gbogbo alága ìjẹ tí wọ́n jẹ tẹ̀tẹ̀ wọ́n fẹ́ jẹ dagunrú ọmọ nkele ẹ wò sinimá yìí lágbára jù kí ló dé suspense inú ẹ̀ yí bóbó jù ọmọ nkele làkọ́lé ẹ̀ a movie written and produced by ẹni afẹ́ ní ìtàn directed by Wasiu Owóyà Gáúsù packaged by Owólabí Àjàsà starring Délé Òjúlé ẹni afẹ́ ní ìtàn Isiaq Sanusi Apá Madam Sajẹ Owólabí Àjàsà Anna Sodia Kọ́lá Àjẹyẹmí Bọ́sì Arẹ́gbẹ́ṣọlá Bọ́lájí Amúsàn Mr Latin Ọlọ́ládé Owólabí Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́ Tèmítọ́pẹ́ Amsat Ọláyẹmí Jímọ̀ Yemkem Kabiru Adéyínká Arínájà Fúnmiṣọ́nà Yàṣàpọ̀n Mọ̀nsúrù Ìjàyégbèmí Káyọ̀dé Akédìnà Mr Paragon Túndé Ṣọ́báyọ̀ Sírò Captain Ọ̀pẹ́yẹmí Àlàó Ẹniọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àpàkọ́lé ẹ̀ ní ọmọ nkele subtitled in English ó ti jáde báyìí kásàgbà sórí YouTube iṣẹ́ ńlá ni àwòtúwò ní ẹgbà bẹ́ẹ̀. Ó jẹ́ ọ̀rọ̀ àtọ́jú bàtí fojú kọ́ra. Níjọ́ tí ó jẹ́ ọ̀rọ̀ àtọ́jú bàtí fojú kọ́ra. Ìjọ náà lẹ́wà ojú bàtí.
mo ní tó bá bí mi tán tí àràpà tó wà nínú mi tó bá sán tán máa bú aṣọ yìí tó wà lọ́rùn bàbá tí mo kọ́ lè máa bọ́ dáadáa. mo mọ̀ pé nǹkan wà nù ẹ̀ nǹkan tó wà nù ẹ̀ mo máa yọ sọ́tọ̀ mo máa yọ̀wọ́ sọ́tọ̀ mo máa sun éèdì tán bàbá gbé nǹkan tó wà nù ẹ̀ máa gbé padà sínú ẹ̀ o tí màá ṣe fún ẹ nìyẹn. tó o gbádùn ṣàkébì ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. mo dàbí nǹkan tó fi ń rin etí. tí bá wọnú ẹ̀ wá gbẹ̀pà lọ lé ni. ṣe ọ̀gá gbọ́dọ̀ ní gbogbo ládàra tẹ̀ ṣe nu mọ́tò yìí ẹ lọlẹ̀ ẹ fẹ́ fọ́ táyà mọ́tò ni. Dad, how could you do this to me? ẹ jọ ṣé kí ni reason tó máa jẹ pé aroma oúnjẹ mọ́mì lè máa fi welcome mi? ẹ lè polójó ẹ lè polórin kan fi welcome mi. ká pe oníjó ká pe olórin ká wá bí ẹ̀kú gbogbo títì kan ní kílódé ẹni torí pọ̀ mọ́ wá lọ́ọ́ lóyún ìbò. ọwọ́ òkú mà mo ti sẹ́ ní mọ́ṣúárì mo lè máa wọ ambulance mo lè wọ mọ́ṣúárì báyìí kí n máa pa ẹ̀yìn òkú mi dé tó tó kù bá kú bá bí sínú ẹ̀yìn rẹ̀ èmi máa ń dra èmi ni draga títí draga máa drag ẹ̀yìn òkú yẹn pé tilẹ̀kùn ẹnu ẹ̀. sórí ìyàwó tiẹ̀ tó wà níbi ayé tiwa níbi mo ṣe sọ̀rọ̀ báyìí àwọn èèyàn ti fẹ́ fẹ́ ìyàwó tiẹ̀. wedding card kan tó ń ṣe tí mo wọlé nígbà tí inú mi dùn tí mo rẹ́rìn tí mo jubilate tí mo ń smile tí mo ń ṣe gbogbo ẹ̀ tí mo ń demonstrate ẹ̀ rí. mo ṣe yìí à ń bọ́ obìnrin ní sórí bóyá fẹ́ kàn á máa bọ́lẹ̀ bóyá fẹ́ kàn á máa bọ́lẹ̀ wòbí fótó oníyàwó gbé sílé wòbí padà arúgbó. mi ò ní take it easy this time around good 6 months ní fi máa tì mọ́lé á dàbí ìgbà tó wà gàdúrà mi. tí n bá tẹnu márúwá àwọn àmì nígbà tó ń pè ọ̀gbẹ́ni yìí bó ṣe ń wa mọ́tò tó ń wa márúwá tó ń wa ọ̀kadà àwọn àlekọ wa máa bá wọn táǹkì ojú ojú ṣùgbọ́n táyà ìpàpà ga jù mí lọ kí n tó gbẹ́sẹ̀ bí mo ṣe náà lẹ nìyẹn bọ́ọ̀ ṣe fún mi iṣẹ́ yẹn. ó ń ṣe bẹ́ẹ̀bẹ́ ó ń ṣe bẹ́ẹ̀bẹ́ mo ló ń ṣe bẹ́ẹ̀bẹ́ ọdẹkùn ṣe bẹ́ẹ̀bẹ́ ọdẹkùn kan ìlú kan ọdẹkùn kan ìgboro kan ọdẹkùn lẹ́pẹ̀ tẹ́ ò fi dà lálẹ́ gàràrà gàràrà gbogbo ọlá ó inú ẹ̀gbin lọ́la ń gbé bẹ́ẹ̀ ọlá ẹni máa fara yọlá afara yẹgbin olórí ogun lógun dojúkọ òwe lẹ́ṣọ̀ ọ̀rọ̀ lẹ́ṣọ̀ òwe ìjókòó dùn ó dùn mọ̀ràn ìmọ̀ràn ṣùgbọ́n ká fòye ló gbà ká lè ráyè gbé ipò tó bá wà ọ̀rẹ́ mi ọlọ́run ló fẹ́ ọlá tó ní ọlọ́run náà ní bàbá mi ní ipò tó wà bàbá mi ló fẹ́ torí tálákà tó ń ṣàlàṣe dọ́lọ́lá bí ó sì tálákà báwo la ṣe fẹ́ mọ lọ́lá ṣùgbọ́n ọlọ́lá máa yọ láyọ̀ jù ṣùgbọ́n orí tó yan náà ní tálákà náà mú wáyé ṣùgbọ́n òye bàbá mi bó ṣe ń pín olórí ogun lógun dojúkọ òwe lẹ́ṣọ̀ ọ̀rọ̀ lẹ́ṣọ̀ òwe ìjókòó dùn ó dùn mọ̀ràn ìmọ̀ràn ṣùgbọ́n ká fòye ló gbà ká lè ráyè gbé ìjókòó sit ìjókòó ó so mọ́ wọn ra wọn ó so mọ́ra wọn tàgídí ló so èrò àwọn ṣe ayé lélẹ̀ nítorí mọ́mọ́ jẹ́jẹ́ ó ní káfíláyé ni nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà kó jẹ́ a ò lè dá ṣe àfi ká pé gbé bàbá kó bá wa tán ìṣiṣẹ́ wa olórí ogun lógun dojúkọ òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe ìjókòó dùn ó dùn mọ̀ràn ìmọ̀ràn ẹja fòye ló gbà ká lè ráyè gbé olórí ogun lógun dojúkọ òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe ìjókòó dùn ó dùn mọ̀ràn ìmọ̀ràn ṣùgbọ́n ká fòye ló gbà ká lè ráyè gbé. Òkòtó láyé yóò. Òkòtó
bó bá lọ wájú a tún padà sẹ́yìn. àga tó jókòó lé yẹ àdánwò ní.